ẹ káàárọ̀ mo kí gbogbo wa pátápátá káàkiri ìlú Ògbómọ̀ṣọ́ lórígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ògbómọ̀ṣọ́ mo kí wa gba àtàjọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ káàkiri diaspora mo kí wa gbogbo àtàjọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ mo kí mùsùlùmí mo kí kìrìsìtẹ́nì mo kí oníṣẹ̀ṣe mo kí bàbá wa ọlọ́lá wa ṣùgbọ́n àmàjẹsọ̀ Fọlábí Ọláoyè ládùn ní gáàdì kẹta kájọ pẹ́ lórí bàbá. fídíò tá fẹ́ wò yìí sẹ́ fídíò tá a múra láti wò yìí gbogbo ẹnikẹ́ni tójú bá ti kán tó fò fẹ̀rẹ̀ tó bọ́ sáárín olùwẹ̀sùn dátà náà ni gbogbo ẹnikẹ́ni tójú bá ti kán tó fò fẹ̀rẹ̀ tó fò lọ sí di hẹ́ndì irú ẹni bẹ́ẹ̀ fà kókó ṣòfò kan wulẹ̀ má wo fídíò kì bá sì pé àṣírí Sikirulai àfá Sikirulai Ayilara àṣírí rẹ̀ ti túpo àṣírí àfá Sikirulai Ayilara àṣírí rẹ̀ ti túpalẹ̀ àṣírí àfá Sikirulai kò bò mọ́ torí pé àṣírí rẹ̀ tú pátápátá sójú ayé ni òun gangan ló fi ẹnu ara rẹ̀ tú àṣírí ara rẹ̀ sí lóòótọ́ ojúlówó ọmọkọ ni àfá Sikirulai sí lóòótọ́ ojúlówó ọmọkọ bíbí ilé Ayilara ni Lèmámù Tọ́líà ṣé lóòótọ́ bàbá Lèmámù Tọ́líà wá láti inú ilé Ayilara bàbá tó bí bàbá rẹ̀ ọmọ inú ilé Ayilara ni kí ló mú àfá Sikirulai tó fi gba Lèmámù Tọ́líà gẹ́gẹ́ bí àbúrò kí ló wà láàrin àwọn méjèèjì igun wo ni àfá Sikirulai tó sí tẹ́lẹ̀ kí ló mú kúrò ńbẹ̀ ẹ ó rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí níbi fídíò yìí tí fi hàn wá wípé àfá Sikirulai kò ní tẹ́lọ́rùn àfá Sikirulai olójú kòkòrò ni àfá Sikirulai kò lè dúró ti ogún bàbá rẹ̀ àfá Sikirulai ó lè mú irin kó fi gún mọ̀lẹ́bí lójú àfá Sikirulai ó dúró ń do kọ́ta ogún bàbá wọn síta ó pé ju kó jókòó ti lọ fídíò yóò fi pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí yóò fi hàn wá lèmi máa sọ fún wa pé ká tọ̀ kẹ́jẹ́ bá a ti máa ń tọ́ bọ̀ wá láti ìpìlẹ̀ ká wá wò dópin ní ó jẹ́ ká mọ̀rú kọ́mẹ́ǹtì tá a lè fi sábẹ́ rẹ̀ tàbá wá wò tá a kó lè yé wa dáadáa wa tá a bá sì subscribe jẹ́ ká subscribe ká tẹ notification button ká wá padà sẹ́yìn àwọn fídíò tá a ti ṣe lẹ́yọ̀kejì ẹ wá wò lọ sẹ́yìn báà bẹ́ẹ̀ bá ṣe ń wò lẹ́yọ̀kejì ní fídíò tẹ́ ń wò tuntun ní ọmọ yẹyin nítorí wípé kíni sísẹ̀ntẹ̀lé ní àsàwọn fídíò yìí bọ̀ yóò wá yẹyin kedere ibo lọ̀rọ̀ ní Ògbómọ̀ṣọ́ tí ń bọ̀ wá wíwé lórí oyè àgbà Lèmámù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ bó ló ti ń bọ̀ ibo ló bá dé ibo ló dojú kọ ẹ wá rí pé láìpẹ́ láì jìnnà òtítọ́ àtòdodo máa fojú hàn Lèmámù Tọ́líà ó máa kúrò lórí oyè yẹn ó máa kúrò mẹ́ẹ̀ torí pé òtítọ́ àti òdodo ń fojú hàn ẹ tẹ̀lé mi ká lọ láti lọ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣírí láti máa àfá Sikirulai tí ń tú àṣírí ara rẹ̀ tí ń tú àṣírí Tọ́líà ẹ tẹ̀lé mi ká lọ. ẹ káàárọ̀ mo kí gbogbo àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ògbómọ̀ṣọ́ mo kí yín káàkiri diaspora mo kí yín gbájíǹde ara máa jẹ́ mo kí gbogbo mùsùlùmí lápapọ̀ wípé a kú àwẹ̀ mo kí gbogbo àwa kìrìsìtẹ́nì wípé a kú lent mo kí gbogbo àwọn oníṣẹ̀ṣe bí àbọrúbọyè àbọyè bọ́ ṣiṣẹ́. kí n tó tẹ̀síwájú mo kí bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa HRM His Imperial Majesty ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Òrùmọgẹgẹ ìkẹta òkìgbìkadì ọpẹ́ lórí kí bàtà kọpẹ́ lẹ́sẹ̀ mo ṣí fìlà forí adé orí ìdọ̀bálẹ̀ ni mo wà káṣe ọpẹ́ lẹ́nu lọ́gbà ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn fún yín àmì àṣẹ bíi tí òkè pẹ́ láyé tó ẹ̀mí àlàáfíà yín á gùn ju ẹ̀mí yín lọ. ká tó tẹ̀síwájú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ní àárọ̀ yìí afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìẹ ẹ̀ẹ́dẹ̀ rí wípé kìí ṣe pé ìgbà àkọ́kọ́ nìyí láti rí fùrọ̀ adìẹ ṣùgbọ́n afẹ́fẹ́ mi ẹ̀tún ti fẹ́ àti rí du àfá Sikirulai Ayilara. ká tó tẹ̀síwájú ẹni tẹ́ máa ń pè wá wípé a ò mọ bí a ó ṣe subscribe èyàn olórí alábàákẹ́ tẹ́ ti wo fọ́nrán wa bọ̀ pẹ̀lú ẹ̀yìn olórí alábàákẹ́ tẹ́ pé ìgbà àkọ́kọ́ ní láti wo fọ́nrán wa fídíò táwọn ìgẹ̀gẹ̀ jẹ́ káwọ́ sàlẹ̀ pápátá lọ́wọ́ tó wá rè tí a kọ subscribe sí SUBSCRIBE subscribe ẹ jẹ́ káfíńkà tẹ̀ lórí yóò paradà yóò di subscribe yóò gbé di sẹ́yìn yóò gbé aago sẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ ká fọwọ́ tẹ aago yẹn á paradà á di aago mẹ́ta ẹ jẹ́ ká tẹ̀ tó wà lókè pátápátá wọn kún náà dúdú bí fómi wọn kún fún mi fómi wọn kọ AWS sẹ́gbẹ̀rẹ̀ òun gan ni ká tẹ̀ ìyẹn ni wípé a ti gba ìtanilólóńgó nìyẹn ní kété táwọn fúnra bá ti ń jáde tí láìfù ń jáde ṣọ́ọ̀tì ń jáde èyí làkọ́kọ́ tí ọ̀kọ̀ọ̀kọ́ máa rí
pàápàá jùlọ ẹ lórí ọ̀fẹ́ láti padà sẹ́yìn láti lọ sórí main channel. Ìdí nìyẹn tá a fi máa sọ fún wa wípé gbogbo àwọn olórí rẹ lálùbáríkà èèyàn tá a bá wo fọ́nrán titun ẹ jẹ́ ká wò ká tún wò kó lè yé wa dáadáa. Ká wá padà sẹ́yìn subscribe yẹn yóò fún wa lórí ọ̀fẹ́ láti padà sẹ́yìn ká wá wo àwọn fọ́nrán tá a ṣe ká tó ṣe àwọn tuntun yìí. Ká wá wò wọ́n lọ lẹ́yọ̀kejì ká wò lọ sẹ́yìn gbà ẹ rí i pé tá a bá ṣe ń wò wọ́n lọ ẹni fídíò tuntun yìí yóò mọ yé wa dáadáa pé bó la ti ń bọ̀ nípa ọ̀rọ̀ awuyewuye. Oyè Lèmọ́mọ́ Àgbà nílùú Ògbómọ̀ṣọ́ ibo la bá dé. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lápapọ̀ ibo la ti ń bọ̀ ibo la bá dé ibo la dojúkọ. Awuyewuye lórí Oyè Lèmọ́mọ́ Àgbà nílùú Ògbómọ̀ṣọ́ ibo la dojúkọ. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ibo la dojúkọ yóò wá yé wa gbáà. Àwa jẹ́ pé tá a bá kọ́mẹ̀ntì wa yóò mọ̀gbọ́n dání yóò múlẹ̀ àkáìdá nítorí pé ọ̀rọ̀ náà yé wa yéké. Ilé ayé wọn ni wa kò ní bàjẹ́ ìjẹ̀mú ọkùnrin náà jẹ́ ká subscribe. Ọlọ́run kó má fi òṣì bá wa jà. Ọlọ́run bá kó má fi èèyàn bá wa jà. Ọlọ́run bá kó dẹ̀ ṣe ká ní ìtẹ́lọ́rùn. Ìtẹ́lọ́rùn ní ohun gbogbo because ààrẹ ẹlòmíín náà tó lówó lọ́wọ́ àrí àwọn ẹlòmíín náà tọ́kàn wọn balẹ̀ tí ó bá tún sí tẹ́lọ́rùn náà wọ́n tún bọ́ sínú ságo. Ṣùgbọ́n síwájú jùlọ pàápàá jùlọ k'Ọlọ́run bá kó má fi owó jẹ wá níyà. Má fi oúnjẹ jẹ wá níyà. Kí Ọlọ́run ọba kó má kúrò ẹ̀mí wa àmì àṣẹ. Òṣì ń bá àwọn kọ̀ọ̀kan jà nílùú Ògbómọ̀ṣọ́. Òṣì ìyà ń bá àwọn kan ló gbà nílùú Ògbómọ̀ṣọ́. Àìlówó lọ́wọ́ àìrówó ná àìríjẹ àìrímu ó mú káwọn kan fira wọn sóko ẹrú. Màá ṣàlàyé fún wa yóò dẹ̀ yé wa ní ẹ̀kúnrẹ́rẹ́ nítorí wípé ẹni pé màá sọ fún wa pé mi ò kí ń gbé wá lábọ̀ ẹ̀kún dẹ́mdẹ́m lèmi máa ń gbé wá. Gbogbo fídíò tí mo dẹ̀ ń ṣe jáde à ń ṣe láti kẹ́kọ̀ọ́ ni. À ń ṣe wípé ká rọ́gbọ́n mú jáde ńbẹ̀ káyílà káì mú jáde àwọn tó ti jìn sọ́fìn kó mọ̀ pé àwọn jìn sọ́fìn kí lọ́nà àtúnṣe. Àwọn tí ó jìn sọ́fìn kí wọ́n mọ ọ̀nà àbáyọ fúnlé ayé wọn láti mọ̀ pé láti wípé ká má rí ọ̀fìn ká jìn sí ká má jìn sọ́fìn. Gbogbo wa la mọ Àfáà Síkírù Láì ilé ayé lára. Ẹ rí i pé òdú ni bàbá yìí kì í ṣe àìmọ̀ fólóko nípa ọ̀rọ̀ awuyewuye Oyè Lèmọ́mọ́ Àgbà ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ rí i pé bàbá yìí dúró wípé ń da mọ̀lẹ́bí rú ni. Ń da mọ̀lẹ́bí ayé lára rú ni. Ẹ dẹ̀ rí wípé arákùnrin yìí a ti gbé fídíò ẹ̀ jáde láì mọye ìgbà sẹ́yìn. Òun la gbé fídíò ẹ̀ jáde tí Àmọ̀tẹ́kùn Oòduà tí ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò níwájú mọ́ṣáláṣí Jímọ̀ ọjà Àgbó l'Ógbómọ̀ṣọ́ tí ń sọ wípé bàbá òun ń ló gbé Lèmọ́mù Tọ́líà wọnú ilé ayé lára. Tí Àmọ̀tẹ́kùn Oòduà ń bi wípé a gbọ́ wípé bàbá yín ló gbé ìmáàmù wọnú ilé ayé lára ní bẹ́ẹ̀ ni láti sọ gẹ́lẹ́ yẹn lórí ọlẹ́gbọ̀n rẹ̀ lòun. Ẹ̀dẹ̀rí pa tó ti gbé fọ́nrán kan jáde before ìgbà yẹn níbi tí wọ́n ti tì wọ́n mọ́lé tí wọ́n ṣí wọn kalẹ̀. Ìtọ́líà yìí náà ló tì wọ́n mọ́lé tí wọ́n lù wọ́n ní mọ́ṣáláṣí tí wọ́n lọ dà wọ́n sínú ayanran nìbàdàn kìí sọ nìkan o àtàwọn bàbá wọn tí wọ́n sọ ọ̀rọ̀ oríṣiríṣi nípa Lèmọ́mù Tọ́líà wípé kìí sọmọ bíbí inú ilé àwọn Ọlọ́run ó dẹ̀ kún àwọn padà rí ilé kù ńbẹ̀. Ṣùgbọ́n lójijì ni ló tún darapọ̀ mọ́ Lèmọ́mù Tọ́líà. Ẹ rí i pé ó yà àwọn èèyàn lẹ́nu ńgbà yẹn wípé ẹni tó sọ lọ́rọ̀ báyìí jáde tí Lèmọ́mù Tọ́líà lẹ́jẹ́ lè bá a ṣe ń gbọ́ tẹ́ná lù wọ́n ní mọ́ṣáláṣí pé ó tún kó wọn lọ Ìbàdàn wọ́n tì wọ́n mọ́lé àwọn kan tó gbó kalẹ̀ kọ́ lọ béèlì wọn kò tún béèlì wọn báwọn míì lọ́sẹ̀ lọ béèlì wọn kọ́dà wọn ní á pòyì kóòtù kó tó di pé Ọlọ́run padà wá kún wọn tẹ́ráyè parí ọ̀rọ̀ kóòtù. Ó wá tún jẹ́ pé Àfáà Síkírù Láì yìí gangan ló tún wá lọ darapọ̀ mọ́ Lèmọ́mù Tọ́líà wípé ojúlówó ọmọ ọkọ bíbí ilé ayé lára ni. Ẹ̀rí pọ̀rọ̀ yẹn ti di méjì. Àkọ́kọ́ ọláwọn ọmọ rí kìí ṣe ẹbí àwọn kìí ṣe mọ̀lẹ́bí àwọn rárá tó fi ṣe fídíò jáde. Ó tún ṣe fídíò jáde pé bàbá òun ló gbé wọlé pé mọ̀lẹ́bí àwọn nínú ilé ayé lára.
ṣùgbọ́n wá rí wípé àwọn tí wọ́n ní èéfì ò ṣe bò mọ́lẹ̀ bí tí òkà bu èéfì tó yọ padà rú jáde níbì kan ìwà ò ní foníwà sílẹ̀ wọ́n padà wá rí wípé òṣì àtìṣẹ́ ẹni ń bá Àfáà Síkírù Láì jà kọ́lọ́ mọ́ fi ó jẹ wá níyà dẹ̀yàn kọ́lọ́ kó fún wa ní ìtẹ́lọ́rùn kété gbogbo ẹ̀ ló lówó kì í dẹ̀ sí gbogbo wa lálẹ́ lókè sí gbogbo wa lálẹ́ lọ́lá ṣùgbọ́n wọ́n bá tọ́lọ́run bá fún wa kó tẹ́ wa lọ́rùn á tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí bí bá ṣe ń jáde á mọ̀ gbé jáde fún yín Àfáà Síkírù Láì alábòsí èèyàn ni alábòsí ẹ̀dá ni ẹ̀dá tíyàn gbọ́dọ̀ máa tọrọ kéèyàn nínú mọ̀lẹ́bí ní Àfáà Síkírù Láì táwọn yẹn dúró tán láti ta mọ̀lẹ́bí wọn nítorí owó tó dúró tán láti ta mọ̀lẹ́bí rẹ̀ nítorí ntí ó jẹ ntí ó mu táwọn yẹn ò bìkítà fọ́la ọmọ ọdún mélòó lòun gan ọdún mélòó ló sì bìlẹ̀ pò tó lè lò rẹ̀ yẹpẹ̀ yóò tó lè lo àìmọye ọdún sọfẹ́ máa lò nínú yà nínú oko ẹrú ni ẹ̀ẹ́dẹ̀ rí pé àwọn tó dúró tá wípé no matter how bí a ṣe lè jà wọn tó lórí nǹkan àwọn yìí o àwọn sì wà lórí ẹ̀ títí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọba kì í sọba ìkà bọ́ pẹ́ bóyá òtítọ́ sì máa jáde ọ̀sọ́gbọ́ta fẹ́ dá sí i ṣùgbọ́n àwọn kan ò lè faradà wọ́n ń ṣèyí wọ́n ń ṣèyí Àfáà Síkírù Láì yìí wọ́n ló gbé fọ́nrán kan jáde nínú àwẹ̀ yìí àlẹ́jẹ́lẹ̀ bá ṣe ń gbọ́ wípé ń claim wípé àfáà Tọ́líà pé ọmọ bíbí ilé Ayílára ni kódà àbúrò òun ni tọ́ ẹ̀ẹ́dẹ̀ nípa ti gbé fídíò jáde sẹ́yìn pé kó fi bàbá rẹ̀ hàn wá bàbá Tọ́líà bàbá tó bí Tọ́líà sẹ́gbọ̀n bàbá rẹ̀ ní àbábùrù bàbá tiẹ̀ àbí bàbá kan náà ló bí òun pẹ̀lú Tọ́líà tó fi jẹ́ pé Ìmáàmù Tọ́líà gangan ò lè sọ̀rọ̀ jáde fúnra ẹ̀ tẹ́pá gbẹnusọ yìí náà ni mo wá fẹ́ ká gbọ́ fọ́nrán kan ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká kọ́ gbọ́ fọ́nrán yìí ná. mo tún wí lẹ́ẹ̀kan sí mo tún sọ lẹ́ẹ̀kan sí fàlà ànátùláyí alàlùkàzìbìn láàrin igun tiwa àti láàrin igun tiwọn lọ́hùn-ún gbogbo ẹ̀ ló bá jí òkùnrin nínú wa ọlọ́run kò wọlé àlùbáríkà inú àwẹ̀ Ramadan tá a wà yìí má jẹ́ kí wọ́n rí ìkí ọlọ́run. wọ́n la ìkó ẹnu dúró gbogbo àwọn jàmáà wa gbogbo àwọn mùsùlùmí lágbàáyé ẹni tí bá ń bẹ lórí àbòsí àbí tí ń bẹ lórí irọ́ nípa ọ̀rọ̀ ìmọ̀ṣípò Ògbómọ̀ṣọ́ àbí ọ̀rọ̀ tí ń ṣẹ̀ nínú ìdílé Ayílára l'Ógbómọ̀ṣọ́ yìí ẹni ó bá wà lórí irọ́ àbí lórí àbòsí nínú ìkángun méjèèjì dákun Ọlọ́run má jẹ́ wọ́n lálẹ́. kó lè yé wa dáadáa ẹ rí i pé mi máa ń gbìyànjú láti ṣàlàyé fídíò láti ìpìlẹ̀ dáadáa ó lè yé wa nítorí wípé ẹni tó bá sọ foundation fídíò nù ìgbà tí fídíò bá fi dé àárín tí ń lọ the end kò ní yérú ẹni bẹ́ẹ̀ rárá ẹ rí i pé igun méjì ló wà l'Ógbómọ̀ṣọ́ sí lórí awuyewuye oyè lè mọ́mọ́ àgbà ìlú Ògbómọ̀ṣọ́ àwọn kan dúró wípé Tọ́líà ọmọ bíbí inú ilé Ayílára ni tí Tọ́líà gangan ò rí rẹ̀ proof ara wọn ni Àfáà Síkírù Láì wà àmì náà tún wà bẹ́ẹ̀ náà tó jẹ́ pé wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ fún Ìmáàmù Tọ́líà ni tí wọ́n á dúndò wípé ọmọ inú ilé ni táwọn kan tó dẹ̀ jẹ́ òrìjìnà dúndò wípé Sam kì í sára wọn kò kí ń sára wọn lára àwọn tọ́wá tó jára ìlú tí wọ́n mọ tí ń lọ tí wọ́n mọ tí ń rásìrì tí ń ṣẹlẹ̀ ọ̀kan nu wọn là ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn yìí Àfáà Mukadam Abdulaziz làwọn wá ń sọ̀rọ̀ jáde wípé nínú ogun àwọn Tọ́líà tọ́jẹ́ wípé irọ́ làwọn ń tú tàbí èlùbọ́ pẹ̀lú ogun táwọn dúró wípé òtítọ́ ló máa lékè òtítọ́ ló máa jọba lórí ọ̀rọ̀ awuyewuye oyè lè mọ́mọ́ àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ẹgbọ́rọ̀ tí wọ́n sọ jáde tí wọ́n fi nara wọn sọ jáde so màá fẹ́ ká gbọ́ fọ́nrán yìí ká gbọ́ láti ìpìlẹ̀ kí ni ń ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ Àfáà Síkírù Láì Ayílára báwo ni Àfáà Síkírù Láì Ayílára yìí ṣe jẹ́ ipa wo ni ń kó bọ̀ látẹ̀yìn inú ẹbí Ayílára ipa wo ni tó ń kó ń sìn ọ̀nà wo lọ́gbà tó fi ta mọ́ Ìmáàmù Tọ́líà
mo fẹ́ ká gbọ́ díẹ̀ nínú rẹ̀ bàbá tí wàá ń gbọ́ a máa ṣe àlàyé rẹ̀ fún wa kó lè yé wa lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká tẹ̀síwájú. billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin allahumma salli ala sayyidina muhammadin al-fatih wal khatim wa ala alihi haqqa qadrihi wa miqdarihi al-azim. Lẹ́yìn ìgbà tí a ti dá ọpẹ́ fún Ọlọ́run tí a ti tọrọ àlékún ẹ̀yìn ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, olùwàkọ́bọ̀ akẹ́ Ànábì àti gbogbo àwọn ará ilé ẹ̀ tó mọ́ jùlọ. A kí gbogbo àwọn àfáà wa pátá bá ti máa kí wọn, a kí gbogbo àwọn òbí wa pátá bá ti máa kí wọn, a kí gbogbo wa ní àdásàlẹ́sà àti ní àpapọ̀ pẹ̀lú gbólóhùn tá a fi máa ń kíra wa, gbólóhùn dùnnú, gbólóhùn àlùbáríkà, wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. A kú àjíjẹsàárì, a kú àti lọ Ramadan tá a bá ní ṣìíkà bílẹ̀ bá ṣú lónìí yóò di 14. Ọlọ́run kó má ṣàgbá ní ìbádà fún ẹnì kọ̀ọ̀kan wa. Wala ilaha illallah. A kú ọjọ́ méjì mẹ́ta n tó jẹ́ kí n jáde ní òní yìí láti wá sọ̀rọ̀ níta òun ni ọ̀rọ̀ ẹnìkan tí wọ́n ń pè ní Bọ̀dá Síkírù torí wípé ẹni tí a bá ń pè ní àfáà ó yẹ ká rí ìwà àfáà lára ẹ̀. So innahu laysa bi afa ladaina li'annahu la ya'lamu shay'an, kìí ṣe afa lọ́dọ̀ tiwa torí kò mọ̀ nǹkankan nínú ọ̀rọ̀ ẹ̀sìn. Gẹ́gẹ́ bí àlàyé kó lè yé wa dáadáa, Àfáà Síkírùláì yìí ò ní mò ń ṣàlàyé ẹ̀, ọjọ́ mọ bíbí ilé Ayílára. Bọ̀ ká má gbàgbé ẹ rí wípé wọ́n ní igun mẹ́ta ló wà nínú ẹbí Ayílára. Wọ́n láwọn tó jó òrìjínà ọmọ bíbí inú ilé Ayílára gangan tí wọ́n lẹ́tọ̀ọ́ láti jẹ oyè anything tó jẹ́ pàtàkì fún ilé Ayílára, àwọn ogun yẹn ń bẹ lọ́tọ̀. Wọ́n láwọn tó wá ka kéwú ní ilé ẹbí Ayílára torí pé àáfàá ni bàbá wọn dìsẹ́yì tó wá ka kéwú tí ọ̀lọ́mọ ní gbogbo ń bẹ lọ́tọ̀. Wọ́n láwọn ogun ẹrú náà sì tún wà lọ́tọ̀, àwọn tí ń já kókó fẹ́sìn bàbá àwọn tí a mójútó kò tí a mójútó lé tí a mójútó àwọn nǹkan ọ̀sìn aláwọn ẹni náà ń bẹ lọ́tọ̀. Igun wo ni Àfáà Síkírùláì tán mọ́? Dẹ́n sólóòótọ́ ni Àfáà Síkírùláì àbí kì í so lótìtọ́ èèyàn, só dúró ti mọ̀lẹ́bí rẹ̀ àbí kò dúró tì, só dúró láti jẹ́ wípé òun rí mọ̀lẹ́bí tà síta nípa ẹ̀rí jẹ ẹ̀rí mu kó má kọ ibi tí ọ̀rọ̀ mọ̀lẹ́bí lè já sí. Ibi fídíò yìí á gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ntí dẹ̀ ń lọ á gbọ́ lẹ́yọ̀ ọ̀kan èjì. Irú èèyàn wo ni Àfáà Síkírùláì? Sẹ́ni tó fẹ́ lọ síwájú fún ìlú Ògbómọ̀ṣọ́ ni? Sẹ́ni tó fẹ́ òtítọ́ àbódodo ni? Sẹ́ni tó fẹ́ ìlọsíwájú ìdàgbàsókè fún ẹbí Ayílára tó lòun ti wáyé ni? Kí ló fẹ́ kó ṣẹlẹ̀ síran rẹ̀ gangan àtàrà ẹ̀? Ẹ jẹ́ ká tẹ̀síwájú ká máa gbọ́rọ̀ lẹ́nu àfáà wa. Yìí alátẹnujẹ púpọ̀ ni tó jẹ́ wípé Ọlọ́run sáà má fún wa ní ìbíkúbíbí, má sì fún wa ní ìbànújẹ́ ọmọ. Wala hawla wala quwwata illa billah. Ọ̀rọ̀ tí mo wá sọ ó wáyé láti ibi fídíò rẹ̀ tí mo rí ní àná, torí wípé káwọn tó jáde sọ̀rọ̀ lórí èèyàn a máa ń ní evidence lọ́wọ́, a dẹ̀ máa ń balance equation wa, a kàn ní jáde ká mú òfin igi wá. Ló fi jẹ́ wípé gbogbo ìta tí ń sọ̀rọ̀ wá látẹ̀yìn bẹ́ẹ̀ bá tú díẹ̀ wò dáadáa ẹ rí wípé a kì í sábà parọ́, Ọlọ́run ò dá irọ́ mọ́ wa. So because a mọ ìdájọ́ àti òfin Ọlọ́run lórí kí èèyàn ó parọ́. Ọlọ́run ò ṣẹ́bi ilé ẹlòmíín nínú Quran tó bó ṣe ṣẹ́bi ilé àwọn òpùrọ́ wípé fala'natullahi ala al-kazibin, ìgbéjìnà sí kí òun Ọlọ́run, ìbínú òun Ọlọ́run kó máa bá àwọn òpùrọ́. Mo wá wo fídíò bọ̀dá yẹn ní
ìṣínú tó bọ̀ lánàá ńlọ́lọ́run ní kí n kémi ó ṣalábàápàdé ẹ̀ tí ń sọ̀rọ̀ tó ń sọ pé òun fi sàárè òun búra òun búra lórúkọ Ọlọ́run kínní kan òun jẹ́ ẹ̀gbọ́n fún ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ òun ṣe kínní kan ọmọlé ayélujára ní gbàsígbà àwòsàwò. Kí n tó bá ọ̀rọ̀ mi lọ jìnnà mo ní àwọn evidences kẹ́bí tí n bá ní kí n máa kà á ní ení èjì ẹ̀ta yóò fẹ́ tó 50 voice records. gẹ́gẹ́ bí ohun tí à ń gbọ́ kó lè yí wa torí pé àwa tí a ò fólò ọ̀rọ̀ yìí dáadáa tẹ́lẹ̀. Àfáà Zikrullahi yìí ọkàn bẹ́ gíjà lọ́sàn kan òru kan sẹ́yìn Lìmámù Tọ́líà ni ẹ̀tọ́ yẹ pé Lìmámù Tọ́líà ti tì mọ́lé rí gẹ́gẹ́ bó náà ti fẹ́ dára rẹ̀ sọ tó ní iye ọ̀rọ̀ tó sọ lórí rẹ̀. So òun lọ́wọ́ tó ń púrúfù jáde sìn pé ẹ̀gbọ́n àbúrò òun ni Lìmámù Tọ́líà ọ̀nà wo ni wọ́n gbà tán ẹ rí i pé gẹ́gẹ́ bí ẹ ṣe ń ṣàlàyé ìpẹ́ dàbẹ́ ni pé ẹni ẹ̀kọ́ ẹni ègbé òun ni Àfáà Zikrullahi yìí. Kí wá ní àwọn ọ̀rọ̀ tó sọ jáde sẹ́yìn tí ó mọ̀ wípé ó wà lọ́wọ́ àwọn èèyàn káàkiri? Kí ni àwọn ọ̀rọ̀ tó ti tẹnu ẹ̀ jáde rí nípa wuyewuye oyè Lìmámù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ yìí, nípa Lìmámù Tọ́líà, nípa bàbá wa ìmáàmù àgbà Àfínṣọ̀ún ìmáàmù wa Habibullah Ahmed láti Tijani Ayílára, nípa ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ gangan generally àwa máa ṣí lẹ́yìn kọ̀ọ̀kan máa fi hàn wá so that bí nǹkan bá ṣe ń lọ èmi ò tún máa tún àlàyé ẹ̀sẹ̀ dára tó fi yé wa dáadáa tí ò ní sínú pé ìkankan sókun fún wa ní gbogbo. wọ́n lè sáré àwọn èèyàn wa káàkiri tó òun ṣe nǹkan tó bò má mo ti fọwọ́dẹ̀ sí àwọn èèyàn wa káàkiri tó lè pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀rí tí oníkálukú àwọn àáfàá àwọn onímọ̀ àwọn bloggers l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n á máa treat àwọn voice note yẹn. Yàtọ̀ sí eléyìí tí wọ́n jọ lọ sọ òun àtàwọn bọ̀dá rẹ̀ àti àwọn àbúrò rẹ̀ lọ́dọ̀ bàbá wa His Royal Highness Ọba Suleiman Oyèdọ́lá Aláròjẹ, yàtọ̀ sí èyí tí wọ́n lọ sọ lọ́dọ̀ wọn. Personally àwọn calls tèmi náà fún wọn àtàwọn èèyàn wa míì ipe nọ́mbà rẹ̀ ló yẹ pé ẹ fọ̀rọ̀ wá lẹ́nu wò gbogbo ohun tí ń sọ, and then private chat láàrin èmi pẹ̀lú ẹ̀ nígbà tá a fi rí pé í ti ń lọ sóko parun tá à ń pè sákìyèsí púpọ̀ àwọn ọ̀rọ̀ òun ní ń sọ. Ẹjẹ́ ń fún ilé yóò kan gbọ́ná kí n wò ó bóyá màá tún fi méjì àbí mẹ́ta lẹ̀ màá kàn ra jùlẹ̀ màá kíkọ àwọn ìyókù di ìgbà tí Ọlọ́run bá tún ní kí ọ̀rọ̀ ó tún wáyé lórí ẹ̀. Torí ń sọ̀rọ̀ lánàá ń búra ẹnìkan pè mí láti Ìbàdàn lónìí àkàfàǹtù bí Rabbil Kaaba ẹnìyẹn ni abẹ́ ẹ̀ tún wo ìṣesí Síkírù yìí ní nǹkan kan mọ́ ni ṣebẹ́ dá àmọ́ dáadáa wọ́n láwọn dá àmọ́ ní so kí ló ọ̀rọ̀ ẹ̀ wo ló fẹ́ sọ tó yẹ kó bá yín lójijì àti ẹ kó yà yín lẹ́nu. Elébi òun ni so ẹni tí Ọlọ́run bá fi ìṣẹ́ sí ọ̀rọ̀ ẹ̀ bọ́lọ́run bá fi ebi kún àlámọ̀rí ẹ̀ bẹ́ẹ̀ bá lọ́ọ̀ràn yàn nìrun yóò ní súnà ni kódà yóò ní kó fi ṣe súnà tó ṣe kí ló kọ ẹ̀gán pé kì í ṣe súnà mọ̀ákádà pé súnà lásán ẹni bá lè kí ni ebi ni bí ebi bá dé kò sí ní téèyàn ò lè sọ ìyá máa dì náà ìbá bẹ́ẹ̀ bí ebi bá dé Ọlọ́run má fi ọwọ́ ọ̀ṣẹ́ mú wa Ọlọ́run má fi ebi pa wá. Ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù torí àsìkò Ramadan yìí àsìkò ìbáàdà ni fún àwa ọlọ́mọ kéwú so and then àwọn commitment pọ̀ káàkiri tí oníkálukú wa ń mójú tó but kínní yìí ṣe pàtàkì kí n jáde wá ló jẹ́ kí n sáré jáde wá láti wá nájú àwọn èèyàn tó torí ẹlòmí ò rí fídíò rẹ̀ tó ṣe lánàá yẹn yóò àmà wò pé àbíkó tí wà ní but tẹ́ ẹ bá compare tà náà tẹ́ ẹ compare sí àwọn tẹ́ ẹ fẹ́ àwọn tẹ́ ẹ máa gbọ́ láti ọ̀dọ̀ mi àti látọ̀dọ̀ àwọn èèyàn wa míì ẹ máa rú kò tí Síkírù wà even gan nínú ṣẹ̀ríà Islam bóyá ẹni tá a lè gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ní bóyá ẹni tá a kàn gbọ́rọ̀ ẹ̀ tá a sọ pé eléyìí ọ̀rọ̀ ẹ̀ ò ṣe é kò wúlò
torí lọ́dọ̀ àwọn aládìs ó ní criteria tí wọ́n fi máa ń gba ọ̀rọ̀ lọ́dún èèyàn tí wọ́n sì sọ pé ọ̀rọ̀ tí a gbọ́ lọ́dọ̀ lágbájá yìí o òdodo ni o àbí irọ́ ni. Kí n má bàa sọ̀rọ̀ lọ púpọ̀ jù ẹ jẹ́ ká gbọ́ alákọ̀ọ́kọ́. ẹ bá padà lórí èbú yẹn o tẹ́mi ni mo bá ṣe àpèsí. Síkírù ló sọ̀rọ̀ yìí o ó dà tẹ́ bá ń gbọ́ dáadáa ẹjọ́ ẹ bá mi tẹ yes tí voice nínú fi yẹn tó bá clear ẹ dákun ẹ tẹ yes. ó wà lórí àpèsí ọlọ́run ó ṣèdájọ́ o wàlúwàlú ọlọ́run ó ṣèdájọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá látòkèdè lẹ ìwúlẹ̀ ìmọ̀ síbẹ̀ ṣùgbọ́n nǹkan kan pè mí lọ́jọ́ kan tẹ́ ẹ bá mi sọ àwọn ọ̀rọ̀ tí mo sì ń sọ àwọn tí ń jẹ́ ápù òdòdó tí mo sì ń sọ fún yín kí ni nǹkan tẹ́ ẹ ṣe lé lórí àwọn ìgbìyànjú wo lẹ ṣe lé lórí ṣé bí jò míì ni wọ́n tún pe àfọ Usman láti lọ ẹ̀gbọ́n wa pẹ̀lú àbíìbù ṣe bá ní máa ṣàwọn wà bẹ́ẹ̀ kí ló jò ní àwọn first note yẹn náà sí platform kẹ́ ẹ gbọ́ ṣé ìwà tí wọ́n sọ fún nípa ìrìn àjò mi níjọ́ tí èmi àti àfà Muftau tá a jọ pàdé níbẹ̀ tó kálukú sọ sí bí wọ́n gbé gbogbo ọ̀rọ̀ yẹn sórí. Good ṣé ẹ gbọ́ ohun tó sọ yẹn dáadáa bí lẹ́yìn ìgbà tí Ọlọ́run ní kí n bá a sọ̀rọ̀ torí tó sì fa ọ̀rọ̀ tí mo pè é tí mo bá sọ òun ni àwọn write-up ìgbà tó ṣe fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò tó padà rìn yìí tó ṣe fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn tó bẹ̀rẹ̀ sí kọ àwọn write-up oríṣiríṣi sórí Facebook èmi ní kinní kan èmi ní gbá ọmọ kò yẹ ẹ̀ṣọ́ ọmọ kinní kan adìílẹ̀dógún ẹnìkan ni mo nílẹ̀ pé Síkírù láì ní kì í ṣe Síkírù lọ́ọ̀ tó jẹ́ oko àlùbáríkà láì ní ń bẹ níbi oko tiẹ̀ yìí sì ń lo ìsẹ̀mí láyà. So ìgbà tá a wá rí i pé gbogbo nǹkan sọ tí ó ti fẹ́ bẹ̀rẹ̀ kátikàtì tá à ń pè sákìyèsí ìní àwọn ọ̀rọ̀ tó sọ yìí mo fẹ́ mú láti bẹ̀rẹ̀ ni kẹ́ ẹ lè bá a mọ̀ wípé kì í ṣe pé nìkan ló ti ọ̀rọ̀ bọ́ lẹ́nu mi ò dẹ̀ wáìnẹ̀ tí fi ń sọ̀rọ̀ ẹnì tó ò dẹ̀ gbébọn sí i lórí tó fi ń sọ̀rọ̀ tí fi ń wúyò ẹ má bínú tí fi ń wí gbogbo nǹkan tí ń wí ẹjẹ agbẹ́lẹ̀ kejì. ẹ má padà lórí èbú yẹn o tẹ́mi ni mo bá ṣe àpèsí máa wọ láàmì lọ́wọ́lọ́wọ́ tó kọ́ sí kùsù yẹ kó rí bẹ́ẹ̀ ta ni gbogbo àwọn bàṣírù wọlé ọlá lówó gbóná ta lòun. ìtì ń bí Síkírù láì nínú ìtì ń bí nínú òun ni wípé ó ráwọn tí Ọlọ́run fi ṣe ìkúnlọ́ fún bàbá ìmáàmù àgbà Fọdilatu Sheikh Muhammad Habibullah Ahmad Tijani Usman Mahmood Ayilara II ó ráwọn tó Ọlọ́run fi ṣe ìkúnlọ́wọ́ fún wa ìyẹn wá ń fọ́ lórí ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ ká ní báwa náà ṣe jẹ́ ọlọ́mọ ọba yìí nísìnyí àwárí àwọn bá ń bọ́lá bàbá lẹ́yìn tó ṣe wípé ìránṣẹ́ bàbá ni wọ́n ìránṣẹ́ dẹ̀ yàtọ̀ sí ọmọ àbí àbúrò àbí ẹ̀gbọ́n ìránṣẹ́ is like ìgbà tí ojú ti là tá a lo gbólóhùn ẹrú mọ́ nígbà tí ojú ti là tá a lo gbólóhùn ẹrú mọ́ ńlá yí padà sí ìránṣẹ́ so tó bá wá ń rí ìwọléwọ̀de pé yára lọ bá mi bu omi wá ẹni tó ní kó o lọ bu omi wá ó ṣàgbé omi wá gbómi súnmọ́ ìwọ tó wá jẹ́ ọlọ́mọ ọba àbí ìwọ tó jẹ́ ẹni tó pé ó yẹ kó o súnmẹ́ni yìí jùjùjù ìwọ wà ń bá a sọ̀rọ̀ lókèrè bóyá látara àwọn ìwà tiẹ̀ náà tí ò dáa wọ́n ń fura sí ọwọ́ náà ń fura sí rẹ èyí wá ń bí ọ nínú kí ó ṣe jẹ́ pàrọ̀ àta ó ṣe jẹ́ pàrọ̀ àta èmi yóò sùn mọ́ lágbájá tó báyìí wáyé tẹ́mi ò ṣe lẹ́tọ́ àti súnmọ́ tó báyìí Yorùbá ní sàn bẹ̀sùn fakórọrí ìwọ ọmọ ní mọ́ máa ń sòkígbẹ́ ó ní nítorí àwọn Bàṣírù wọlé ọlá àwọn Usmanu ti ń dáná sí ẹ má bínú o àfáà ló yẹ kí n máa fi gbogbo àwọn ènìyàn bó ṣe dáàkọ wọn lèmi náà ṣe ní kíni ìyẹn ni mo ṣe ń ka orúkọ wọn tó ó ka orúkọ wọn lọ. wọn láàmì lọ́wọ́lọ́wọ́ kó sì kùsù yẹ kó rí bẹ́ẹ̀
ta ni gbogbo àwọn Bàṣírù wọlé ọlá Núrù Gbónà ta lò Núrù Gbónà tí wà bàbá ta lò ṣẹlẹ̀ mi ni mo fún wọn fábí. ṣe gbọ́ Bàṣírù wọlé ọlá Núrù Gbónà òun ni dírẹ́fà bàbá imam Usmanu Zunurein òun ni ajánásí àgbà fún bàbá ìmáàmù. Àwọn bá ń gbọ́dá bàbá àwọn àyẹn wá òkè ìsúnmọ́ yẹn ṣe kí ni ó pọ̀ òun fẹ́ máa wá bàbá ìmáàmù nínú àwọn ọ̀rọ̀ tí ń sọ ìní tí ń jà fún òkun ṣe kẹ́kẹ́ o ẹjọ́ ó tẹ̀ wájú. wọ́n lè tì mí dànù gbogbo nílẹ̀ owó mi níra sọ yẹ kó jẹ ládùúgbò ìyá tí mo jẹ. jàmbá ṣe ń gbọ́ ó ní wọ́n ti òun dànù gbogbo wa sì ń wo òun níran ládùúrú ìyá tóun jẹ só yẹ kó rí bẹ́ẹ̀. sọ yẹ kó rí bẹ́ẹ̀ ntọ́ fà á tẹ́mi náà ṣe rìhátì mímu náà ṣe rìhátì nìyà. ṣe ti gbọ́. wàláì àfàsùmáyé kẹ̀ndẹ̀ èèyàn ní wàláì. mo fẹ́ ká tẹ́tí ká gbọ́ àríyàn dáadáa. Àfáà Zikrullahi àti gbé fọ́nrán wọn jáde ní lọ bí ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin. àwọn tó jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ gangan tó jẹ́ bàbá wa ìmáàmù àgbàfin Ṣọ̀ún tó l'Ògbómọ̀ṣọ́. igun wọn ni bàbá yìí wà Àfáà Zikrullahi yìí. ó wá ní pé òun ọ̀rá yìí wọ bàbá dáadáa ìyẹn ìmáàmù àgbàfin Ṣọ̀ún. kí ni ìtumọ̀ àìráyè wọ̀ wọ́n ló fẹ́ máa wa mọ́tò bàbá kó jẹ́ bí dráìvà wọn jẹ́ kó ráàyè ó dápọ̀ ẹnìkan pò ń lọ ráàyè ńbẹ̀. dẹ̀wọ́n ní tí wọ́n bá lọ sóde owó tí wọ́n ń pín òun kàn dé pé owó tòun yẹ kó gbéra nǹkan kan ó sá tójú bo owó ó tójú bọlọ́ tójú bọ̀rọ̀ nǹkan kan ò tẹ́ lọ́rùn. tọ́dẹ̀ jẹ́ pẹ́ni tó jẹ́ ìmáàmù àgbà yìí gangan àwọn gan fara dà á ni nítorí pé tó bá jẹ́ ogún ìdílé yàn gbogbo bọ́sẹ̀ bó ti lè wù kórè yẹn gbọ́dọ̀ fara dà á nígbà tó bá le èèyàn mọ̀ yóò padà dẹ̀. Zikrullahi yóò wá mọ̀ rárá. ó wá nítorí pé wọn ò jó wọn ráyè dọ́dọ̀ imam ìyẹn ìmáàmù àgbàfin Ṣọ̀ún ìmáàmù Habibullah Abdullahi láti Tijani Ayélára ló ń fi kúrò lẹ́yìn wọn ló ń fi lọ sí tóun ṣe kí ni tó ṣe ó lọ sẹ́yìn tọ́líà ọlọ tò sẹ́yìn tọ́lé àti ẹni kì í sọmọ ìlú kì í sọmọ inú ilé wọn tọ́jà pé ó ti ti Zikrullahi gan mọ́lérí gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ ó ti ti àwọn bàbá wọn mọ́lérí. ẹ wá wo ọ̀nà tí Zikrullahi gbà yọ kọ́dà kọ́ wá bínú kúrò lẹ́yìn bàbá wa ìmáàmù àgbà Habibullah Abdullahi Tijani Ayélára kọ́ wá jókòó lé wọn jẹ́ kì bá sì yẹ kì bá sì mú níyì kódà ìyìn ọ̀bá bá a kalẹ̀ tó pẹ́ bọ́yá wọn padà wá lọ bẹ́ẹ̀ wọ́n fẹjọ́ ẹ̀sùn àwọn bàbá àgbà àwọn bàbá Múgàjí wọ́n fẹjọ́ rẹ̀ sùn pítọ̀ àmọ́ sáà ti fún Síkírù tó fi wá kalẹ̀ wọ́n wà bá wọn parí àárín yẹn bọ̀ kàkà tó wọn ò fi ṣe yẹn ó lọ tò sẹ́yìn Limamu Tọ́líà kí wàá lọ́fà tó fi lọ tò sẹ́yìn Limamu Tọ́líà tí fi wá ń kílẹ̀mù wípé Limamu Tọ́líà ojúlówó ọmọkọ bíbí ilé Ayélára ni ẹ rí i pé ọlọ́mọ fòsì bá wa jà ọlọ́mọ fìyà bá wa jà sáwà sọ pé gbogbo àná ládówó ni sáà sọ pé gbogbo àbọ̀rọ̀ kìnní ni sáfẹ́ sọ pé gbogbo wa lọ́kàn wa balẹ̀ ni kò sẹ́ni tọ́kàn rẹ̀ balẹ̀ gbogbo wa mọ́nẹ́jì tọ́lọ́run fún wa ni ojú kòkòrò yẹn gangan ni ká yọ kúrò lójú wa ojú kòkòrò ń bẹ lójú Àfáà Zikrullahi ó ní ojú kòkòrò ó sì ní àìnítẹ́lọ́rùn gbogbo ẹ̀dá tó bá ti wá lójú kòkòrò tí ò nítẹ́lọ́rùn pẹ̀lú tọ́lọ́run bá ṣe fún un tó jẹ́ pé ọ̀rọ̀ tẹnìkan ìní ń wọ̀ lójú ń ló jẹ́ bàbàrà lójú rẹ̀ ju ọlátọ́lọ́ ń ṣe fóun lọ kò sẹ́ni tọ́lọ́wọ̀n sọlá fún. ẹ̀dẹ̀ pé bàbá Zikrullahi bàbá wa Àyìndé Síkírù gan ti fi kọrin rí pé kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún àfẹnibáni tòun ò mọ tóun ò. wọ́n fẹ́ èyí ṣe ẹ̀sáǹpù láàrin ènìyàn dúdú pẹ̀lú ènìyàn funfun ẹ̀ ṣeun ẹ wà nìyẹn so gbogbo tọ́lọ́run ṣe fún Àfáà Zikrullahi kò tẹ́ lọ́rùn kò tó dẹ́yìn ipò tí bàbá wa ìmáàmù Habibullah Abdullahi Tijani Ayélára wà ìrùpọ̀ tí bàbá yìí lọ́rùn kò tẹ́ lọ́rùn kọjẹ́ pò ń lọ́wọ́ à ń bẹ́ẹ̀ gbogbo owó tí bá ń dé padà kọ́ máa dé sọ́wọ́ rẹ̀ kọ́ máa fẹ́ nìkankan ẹ rí i pé ojú kòkòrò yẹn ni ẹ jẹ́ ká tẹ̀síwájú àṣírí rí ó tú dáadáa
ni mo fi sọ pé ká subscribe ká tẹ notification button bátìrì rẹ bá ṣe ń tú gbogbo tí bá ń lọ nípa wuyewuye lè mọ́ gbà l'Ògbómọ̀ṣọ́ a ó máa mú wá fún yín lẹ́yọ̀ kejì a ní jẹ́ kó fò yín ru a dẹ̀ ní jẹ́ kí tiyín kó di sí i pẹ̀lú ògo t'Ọlọ́run Ọba láì ní pẹ́ láì ní jìnnà Ọlọ́run máa fojú olótìtọ́ yóò fojú olódodo hàn yóò sì gbé kí la lè ọ̀pá àṣẹ lè mọ́ gbà l'Ògbómọ̀ṣọ́ yóò gbé ọ̀pá àṣẹ fẹ́ni tó yẹ kó wà lọ́wọ́ rẹ̀ ẹ má jẹ́ ká tara wa ẹ má jẹ́ ká tara wa ẹ̀rí pọ́pọ́ àṣẹ ti pé méjì ọ̀pá àṣẹ ti pé méjì ìgbà tí lè máàmù Tọ́líà tó lóun ò ṣe mọ́ póun òkè tó lóyè ọba tí làdáni rẹ̀ náà tó máa ń lọ ààfin tó bá ní làdáni pé làdáni ọ̀gbọ́dọ̀ lọ́mọ kí tí wọ́n lọ sí kí wọ́n lọ sí ẹ̀rí pé ló jẹ́ kí wọ́n yan bàbá wa ìmáàmù Habibullah Hamdallah Tijani Ayílára tàbí gbọ́pọ̀ àṣẹ fún wọn ọ̀pá àṣẹ wà lórí jìnnà nu méjèèjì ẹ̀rí wípé wọ́n ti káńsù ọ̀kan wọ́n ti gbé tuntun fún bàbá wa ìmáàmù àgbà àfihàn ìmáàmù wa Habibullah Hamdallah Tijani Ayílára àwọn láyé wa mọ̀ ní ìmáàmù Ṣọ̀ún ní ìmáàmù ọba ta ló wá nílùú ẹ̀rí pọ́ba ló nílùú ẹ jẹ́ ká tẹ̀síwájú a ó gbádùn fídíò yìí dáadáa. kò sábúrú mi kan mo ṣe dáadáa ni ìṣe dáadáa ni o wàláì wọ́n pè mí pàfẹ́tìlì ni wọ́n á dẹ̀ bá mi sọ á dẹ̀ jọ gbà lára ara wa wọ́n tún tẹ́ rí yẹn èmi fi ń scam ni wàláì. ṣé n tó sọ yẹn yé yín wípé gbogbo ń tà ń rí tóun ń kọ nígbà tá a fi ń pè sákèsí yẹn ó lóun fi ń skáàmù àwọn ará bí ni ó lóun fi ń skáàmù wọn ni tọ ìgbà owó ò tí ì wọlé dáadáa nígbà Ọlọ́run wá ṣe é tí wọ́n fi sẹ̀mó tẹ́ lọ́rùn àti rẹ́ǹsì agolo méjì agolo mẹ́ta tí 2000 tí wọ́n bá ti lọ sóde 2000 wọlé sóhun náà lápò ó sọ ará àta àtọ̀húnrìnwá ó gbé lórí ẹjọ́ ìbàbá wọn àwọn ọ̀rọ̀ pọ̀ o àwọn eléyìí private chat láàrin èmi pẹ̀lú. ṣe àárín yẹn ò yé wa dáadáa jẹ́ kí n ṣàlàyé ẹ̀ àwọn tó jẹ́ ìmáàmù àgbà fi Ṣọ̀ún tó jẹ́ ìmáàmù tó wá láti ìdílé wọn láti ìdílé Ayílára tó jẹ́ pé òun ni ọba yàn gẹ́gẹ́ bí ìmáàmù tiwọn fólù ìmáàmù Habibullah Hamdallah Tijani Ayílára nítorí owó Àfáà Zikrullahi ó ta mọ̀lẹ́bí rẹ̀ ó lóun ọ̀dá mọ̀lẹ́bí màmá ó sọ mọ̀lẹ́bí ẹ̀nù nítorí tí ó jẹ́ nítorí tí ó mú ló fi lọ tò lẹ́yìn lè Ìmáàmù Tọ́líà wọ́n wá fi yé wa pé lè Ìmáàmù Tọ́líà jẹ́ pé ará àta ni pé kì í sara wọn kì í sọmọ inú ilé wọn kọ́ra pàápàá bá ṣe ń gbọ́ àlẹ́jẹ́ lé wọn ní kì í sọmọ Ògbómọ̀ṣọ́ ìlọ́wọ́ á lọ tò sẹ́yìn rẹ̀ ni wọ́n ń kílèmù wípé lè Ìmáàmù yìí gangan ọmọ inú ilé àwọn ni ta ló wá bí lè Ìmáàmù yìí gangan ṣé bàbá rẹ̀ ló bí ni àbẹ́gbọ̀n bàbá rẹ̀ àbábúrò bàbá rẹ̀ bó ti lè Ìmáàmù ṣe jẹ́ ẹ gbádùn wa o mo sọ pé ká máa tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ gbogbo ẹni tójú bá kán tó bá fọ́ fẹ̀rẹ̀ tó lọ di ẹ́ndì rólù ẹ̀ fọ́ fàkókò ṣòfò ẹni ojú bá sì kán tó fọ́ fẹ̀rẹ̀ tó bẹ́ sàárín rólù ẹ̀sùn dátà náà ni lèmi sọ pé ká máa tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ ká fi rójú tu gbogbo tí ń ṣẹlẹ̀ kọ́dẹ̀ lè yé wa yékéyéké ká máa ti ń ṣẹlẹ̀ nípòrí awuyewuye oyè lè máa gba ìlú Ògbómọ̀ṣọ́. eléyìí tí mo ṣe kí ni tí mo ń play fún yín yìí àwọn ọ̀rọ̀ tó ń sọ lọ́rọ̀ bàbá wa Aláròjẹ wọ́n ń bẹ́ńbẹ́ òun sọ̀rọ̀ Alhaji Mufu sọ̀rọ̀ ó dà pé bọ̀dá Lukman náà sọ̀rọ̀ bọ̀dá Ridwan náà sọ̀rọ̀ níbi tọ̀dọ̀ bàbá Aláròjẹ yẹn gbogbo ẹ̀ ń bẹ ní ọwọ́ wa àtàwọn míì tó ń pè ọ́ lẹ́yìn náà tó ń sọ̀rọ̀ tó rẹ́ pé èmi yìí gan fúnra mi jẹ́ ń sẹ́wélé but ẹ̀yin ẹ̀ṣẹ́ ti gbọ́ ó ní nítorí wípé àwọn àfáà Nuru Gbónà àfáà Bashiru Wọléọlá àfáà Nurein àfáà kílópẹ̀ Uthman Zul Nurein ó láwọn àyẹn ni bàbá ìmáàmù ń kó jáde Zul Nurein ń dáná sí Bashiru Wọléọlá Imam Bashiru Wọléọlá àwọn jẹ́ kí lórúkọ ẹ̀ àwọn jẹ́ Bàǹgbọ́lá fún bàbá ìmáàmù bákan náà àfáà Nurudeen Gbónà àṣẹwò adémọṣàmù ìbáyé rẹ jẹ́ o
bọ̀ mo fẹ́ ká yóò rí ìnárí tí ń jẹ́ òdodo ni mo tún wí lẹ́ẹ̀kan sí mo tún sọ lẹ́ẹ̀kan sí fàlà àmẹ́tùláyí alàlìkàzìbìn láàrin igun tiwa àti láàrin igun tiwọn lọ́hùn-ún gbogbo ẹ̀ ló bá jẹ́ òpùrọ́ nínú wa ọlọ́run kó wọlé àlùbáríkà àánú àwẹ̀ Ramadan tá a wà yìí má jẹ́ kí wọ́n rí ìkẹ́ ọlọ́run. wọlá ìkó ẹnu dúró gbogbo àwọn jàmáà wa gbogbo àwọn mùsùlùmí lágbàáyé ẹni tí bá ń bẹ lórí àbòsí àbí tí ń bẹ lórí irọ́ nípa ọ̀rọ̀ ìmọ̀ọ́sípò Ògbómọ̀ṣọ́ àbí ọ̀rọ̀ tí ń ṣẹ̀ nínú ìdílé Ayílára l'Ógbómọ̀ṣọ́ yìí ẹni ó bá wà lórí irọ́ àbí lórí àbòsí nínú ìkángun méjèèjì dákun ọlọ́run má jẹ́ wọ́n lálẹ́. àlùbáríkà bíbí sáyà níbi Muhammad ọ̀làlá hawla wala quwwata illa billah àwa ò ní parọ́ bọ́ọ̀rọ̀ bá ti jẹ́ lásọ púrọ̀ níyẹ̀tẹ́ ní mú wa àìmọye nǹkan ìrìn wọn ti fi ẹ̀ǹtáìsà wa náà ni wọ́n ti fi ṣe wá lójú yọ̀yìn pé á ṣe báyìí fún á ṣe báyìí fún ọ kí wọ́n bá di national anthem ni wọ́n mọ́sálásí tó ń kọ́ fáwọn ẹ̀ka àkiri mọ́sálásí dìrár mọ́sálásí ìnira tó ń kọ́ fáwọn ẹ̀ka àkiri tó kálukú kan bí mọ́mọ́ àpapàǹdodo èmi yìí náà ń bẹ́ẹ̀ ní ẹni tó ń bá negotiate ipa àwọn ọkọ̀ mọ́sálásí fèmí náà ṣùgbọ́n gbogbo ntọ́lọ́hún ṣe fún mi láyé kò pọ̀ lóòótọ́ o bọ̀tì wọn bá tọ́lọ́hún ṣe fún mi kò séyìí tí mo rí gba ọ̀nà ẹ̀rọ àbọ̀nà èrú níbẹ̀ ọba tó dẹ̀ ń ṣe é kò lóhùn ṣe é má kí wá ní ń fò sí bí ààbò sísí kí ni wọ́n fẹ́ fún mi jẹ ṣé màá jẹ ju ikùn mi lọ ni ṣé màá wọ̀ ju tí ọrùn mi lè gbà lọ ni mi ò wà kíṣà náà mi ò jẹ́ yẹpẹ̀ náà. I don't have money but Ọlọ́run ń bàṣírí alhamdulilayi rabbil alamin mo gba tító pẹ̀lú tọ́lọ́wọ́ bá ṣe fún mi àwa ń sọ ọ̀gá mi kan náà ṣé ò dá sóró bàbá tìrìtì onílọ́jọ́ bí wọn lọ́kọ́ jẹ́ kí wọ́n gùn lẹ́mìí bàbá ni gbogbo tí wọ́n ń ṣe fẹ́yìn yìí táwa yìí bá ń bẹ nígun ọ̀dọ́ yín ni ntàgbà òkèrè because wọ́n mọ̀ pé wọ́n mú striker ni wá tá a bá lè kálá fọ́ọ̀lù síbi tẹ́yìn náà ló fọ́ọ̀lù sí nítorí ẹ̀gún jẹ indomie mẹ́ta ráìsì agolo kan tẹ́ ń gbà àpò làwa ó máa gbà forget about it. ṣùgbọ́n kí ni ẹni ọlọ́run ànábì ní alukọ̀nà àtù máàlùn la yanfadu wàkánzùn la yafna owó tí èyí tán òun ni ìyáyọ ọkàn ní kéèyàn wà contented pẹ̀lú tọ́lọ̀ bá ṣe fún yàn ní ìyáyọ ọkàn pẹ̀lú ẹ̀ kódà tó o bá yó fi igi sẹ́nu kó máa ká yá aláìẹ̀ràn ọ̀gẹ́ ó dùn fi jẹ iyán àfi ẹ̀ràn ọ̀gbẹ́ jẹ yán wọ́n láyìí mo gbádùn ọbẹ̀ òsìkí yẹn yes yóò máa jẹ́ ẹ̀fọ́ ní fáwọn ọ̀tẹ́ but ìwọ náà ti place ààrẹ wọ́n ti rí weak point ẹ pé elébi leléyìí àwọn a máa jẹsẹ̀ bó wọ́n máa fi fún lọ́wọ́ ọlọ́run má ta wá lọ́sì má da wa padà sẹ́yìn wọ́n lá apá adó tì ọ́ gbogbo nǹkan àkún fi ọlọ́run ṣe é fún wa wọ́n lá apá adó níbi òdodo àjẹ́ kí wọ́n fi owó rà wá wọn ò fi owó rà wá wọn ò fi iyì rà wá wọn ò fi ẹ̀tàn jẹ́ ayé kankan yodo ilé ayé wọn ò fi tàn wọn ò rí fi tàn wá àdúrà ń kó wá aláàfẹ́ akọ̀yìnfẹ́ ayé nítorí ìwọ ọlọ́run tó bá jẹ́ pé ìyún náà ló kù ọlọ́run dákun má ṣàbí àbùkátà gbogbo tiwa náà ṣe bẹ́ẹ̀ ti gbọ́ nítorí síkírù ṣe kìíní kan tí wọ́n gbá ọ sẹ́yìn wọn nítorí gbogbo ìyá tí wọ́n ìyàwó ló jẹ́ ìyá táwọn òkú àwọn alábòsí máa ń jẹ ní ìyá tó jẹ yẹn ó wá ní ìwọ̀jí ìyàwó ló jẹ́ wọn nítorí gbogbo ìyá tí wọ́n ìyàwó ló jẹ́ ìyá táwọn òkú àwọn alábòsí máa ń jẹ ní ìyá tó jẹ yẹn ó wá ní ìwọ̀jí ìyàwó ló jẹ́ àṣemọ̀ nàáfìkì ni ọ́ àṣemọ̀ nàáfìkì òun ni ọ́ tí wọ̀ yìí bá wà lásìkò ànábì Muhammad sallallahu alayhi wa sallam
ìwọ ló máa jẹ́ni tí ó fún ànábì ní poison jẹ nítorí àwọn tí táwọn kèfèrí bá ń kó wá pé afẹ́ bá wa mú Muhammad 100 ràkúnmí nìyí ìwọ yóò gba ràkúnmí ó sì kúpa ànábì. Ọlọ́run ti ròyìn irú yín nínú Quran. Ọlọ́run ti ròyìn irú yín, ó ti ròyìn nínú Quran. Ọlọ́run kò fún gbogbo wa lẹ́mìí. Á wo ibo lè fẹ́ bá a yọ sí, ibo lè fẹ́ bá a dá. Mi ò kì í ṣọ̀tá rẹ. Zikrullahi, mi ò kì í ṣe ọ̀tá rẹ. Wallahi thumma billahi la ilaha illa huwa. Èmi pẹ̀lú ẹ̀ pàdé lọ sí tù lánàá náà. Mo lọ kí èèyàn mi kan níbẹ̀ ní teacher hospital. Mo dẹ̀ ní tó náà jáde lọ láti inú ilé. Mo sálámà sí ọ. Òun wò mí gan àyà bó ṣe ń gan àyà rẹ já. Kí lọkùnrin yóò ṣe mu náà? Salamu alaikum. Ṣé kò sí? Mo tún bí ọ́ kó lè fẹ́ mi ò kí ń sọ bẹ́ẹ̀. I'm not your enemy. Ṣé kò sí? Kí lè wá sọ wá náà? Wọ́n àárọ̀ àná yẹn ni wọ́n gbé màmá rẹ wá, ìyá ìyàwó rẹ wá sí hospital. So mo fún ẹ kú tọ́jú Ọlọ́run fún ọ lálàáfíà o tí n bá jọ́ta rẹ ṣé màá kọ́kọ́ kí ọ náà débi tí màá sọ pé kíni mo tún fẹ́ máa bọ́ mo tún ṣáájú rẹ pé kíni. O ò lè dúró síbi tá a wà náà àwọn lọ dá jókòó sínú òòrùn ni níbi bridge ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mọ́sìkì kílókò ẹ̀ emergency yẹn ibẹ̀ lọ dá jókòó sí nínú òòrùn náà àánú rẹ ṣe mí gbà wọ́n náà ibi tí mò ń lọ kọ́ yẹn. But mo sọ eléyìí kó lè pé mi ò kí I'm not your enemy. Mi ò dẹ̀ bẹ̀ ìbẹ́ lọ́mọ aburú fún ọ láyé. N tó o bá ń ṣe tí ò da ilá máa correct yín sí. Pípẹ́ Ọlọ́run rán àwọn òjíṣẹ́ wá sáyé láti wá máa ṣe correction fún táwọn èèyàn bá ń ṣe tí ò da ni. So ìwọ sọ pé wọ́n gbá ọ sẹ́yìn wọ́n fa Usmanu mọ́ra wọ́n fa kílókò ẹ̀ Nurudeen mọ́ra wọ́n fa Bashiru wọ́n fa mọ́ra wọ́n wá gbá ọ sẹ́yìn ládùúrú ìyà tí wọ́n jẹ àbáwọn èèyàn ò gbọ́ ni. nígbà tí lọ́ba níkà tó sọ èyí kọ́ tó scam everybody wọn ni ẹ gbọ́ mo mọ̀ pé mo sì wà lórí ẹsẹ̀ mi dọ̀là wà láàrin àti mo wà lórí ẹsẹ̀ mi kòkò sì ní gbomi kó gbẹ̀yìn tó bá lọ fọnú ẹ̀ kí ẹ tọ́wọ́ alẹ́ tó ti bẹ̀ kú tába ti gbọ́rọ̀ tába ti rí kẹ̀kẹ́ kí ká máa wádìí dájú kẹ́ tó máa sí pé kì í sẹ́yìn nìkan náà wọ́n pọ̀ bẹ́ẹ̀ ní òṣìṣẹ́ kó rí nù. mo fẹ́ kẹ́ gbọ́dì tó fi lọ ní ọ̀nà. tó pọ́sibù sọ yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní sọ pọ́sibù kóun máa wọ ọlá òun lọ́wọ́ mo fẹ́ kẹ́yìn ni ó máa tẹ̀lé wa. Ó ní sọ pọ́sibù kóun máa wọ ọlá òun lọ́wọ́ ẹ wá máa retí ẹ gbọ́ ọwọ́ ọlọ́wọ́ tó ti ń wọlé ẹ gbọ́. Gbogbo àwọn Bàṣírù wọlé ọlá nínú ìgbóná ta lòun Usman ti tẹ̀lé ta lòun ṣe lómi ni mo kún wọn fábí. Àwọn tó o sì sọ yìí nísìnyí iṣẹ́ tí Usman ń ṣe ìwọ ò lè ṣe é. Usman ń jáná sí ìwọ ò mọ kí ó débi tó fi jáná sí ó mọ kí ó débi tí wàá fi jáná sí náà. Èyí sàfà tó kí wá ní tí Usman ṣe nísìnyí tí Usman ti ṣe ní tí ò dáa. Ó yẹ kí mú òun máa dùn bí Ọlọ́run mà ṣe ń wo tó fi èèyàn retí àwọn tó fi èèyàn retí bọ̀dá wa tó fi èèyàn retí ìdílé wa tó jẹ́ kó dúró tì wá. Torí tí Màmú Àbíbù bá ń lọ láì rẹ́ni tí ó dáná sí fún wa wàhálà ni Ọlọ́run wá fi Usmanu tì yín Usmanu yìí sì ní ó mọ bàbá ẹ̀ ó mọ yẹ́ ẹ̀ ó mọ inú ilé tó ti wá. Ó mọ̀ gbà kékeré ẹ̀ tó fi dàgbà ó mọ̀ ò lè dínà Usman. Eléyìí tí ń dáná sí fún ètò wà lẹ́yìn rẹ̀ nísìnyí. Ibo ló lè bá mi tírẹ̀sẹ̀ sí? Ìyá àti bàbá ẹ̀ ṣó mọ̀. Ronú náà think. Ronú. àárín yẹn kó yé wa dáadáa. Àfáà Zikrullahi òun sọ wípé àwọn tó súnmọ́ bàbá wa Imam Habibullah Hamdallah Tijani Ayilara wípé kò yẹ kó súnmọ́ wọn kó ń ló yẹ kó ń súnmọ́ wọn jùlọ ju àwọn ènìyàn lọ pé wọ́n á léhùn dànù wọn ò jẹ́ kó ń ráyè súnmọ́ Imam Habibullah Hamdallah Tijani Ayilara náà wọ́n fi ń yé wípé òun ò ka kéwú kò lè jáná sí
dẹ́n tó ń jánásì fún bàbá wa Imam Habibullah Abdullahi Tijani Ayélára pé àfáà Zikrullah yìí mà láti pìlẹ̀ dópin ojúlówó ọmọkọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni igun tó wá belongs ni wò tí ì sọ bọ́n ọmọ Ògbómọ̀ṣọ́ ni tán lóun náà mọ̀ ọmọ bàbá rẹ̀ ọmọ ìyá rẹ̀ dẹ́ ọ̀dọ̀ Ìmáàmù Tọ́líà tí àfáà Zikrullah yìí wá ń sìn yìí pé ẹni tí ń jánásì fún òun ọmọ ìlú wo ni sọmọ délé sọmọ ìlú tí ń ṣe sọwọ́n sì ń pẹ́ nìyẹn òkè ń sọmọ ìlú Ògbómọ̀ṣọ́ rárá mo rẹ̀ ti ń gbọ́ tipẹ́tipẹ́ àlẹ́jẹ́ lè pé kì í sọmọ Ògbómọ̀ṣọ́ kódà bí wọ́n sọ dé pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé lè Ìmáàmù Tọ́líà pé wọn kì í sọmọ Ògbómọ̀ṣọ́ báwọn jọ jájèjì lọ́pọ̀ jù so àwọn tó wá jẹ tó àwọn tó gba oyè ilé yín àlẹ́jẹ́ lè bá a ṣe ń gbọ́ tí a dẹ́ fìyà jẹ òun náà tí wọ́n tì mọ́lé tí a fìyà jẹ tó náà dẹ́ fẹ́nu ara ẹ sọ ṣètò àbá wa ní bá èèyàn tiẹ̀ ṣe mọ́tọ́jẹ́ Imam Habibullah Abdullahi Tijani Ayélára kátẹ̀pẹ́ nìyẹn ṣẹ̀ lóòótọ́ sọ́dọ̀ ní Ìmáàmù Tọ́líà lé ẹ̀kọ́ lọ ọ wá ní kó lè dùn wá kó fi ṣẹ̀fọ́rí fún wọn pé tí wọ́n ṣe fóun ọ̀dà lọ́jẹ́ kó wọn lọ sí igun Ìmáàmù Tọ́líà ara àwọn tí Ìmáàmù Tọ́líà sì ń kílèmù yẹn pé àwọn ojúlówó ọmọ ọkọ tẹwà pẹ̀lú rẹ̀ tí a ń fi lẹ́mìí balẹ̀ pé ọmọ ilé àwọn ni ṣé ẹ ti rí pé sì ń jáde báyẹn kọ́lọ̀ mọ́ sí wa lílé bi kọ́lọ̀ mọ́ sí wa lójú kòkòrò kí ẹ ti gbogbo wa la ló kì í ṣe gbogbo wa la lọ lábọ̀ ẹni tọ́lọ̀ ń bá fún ní tẹ́lọ́rùn ayọ̀ ọkàn tọ́lọ̀ ń bá fún yẹn ládé tó wá jẹ́ ìwà kọ̀ǹtẹ́ńtẹ́ pẹ̀lú ọ̀wọ̀n bá tọ́lọ̀ ń bá ṣe fún Olúwa ò ní ṣòro ẹlòmíì ní gbogbo ayé kò tún ní tẹ́lọ́rùn yóò tún jalè ẹlòmíì ní gbogbo ayé kò ní tẹ́lọ́rùn yóò dọ̀kọ̀ káàkiri àdúgbò ẹlòmíì ní gbogbo alẹ́ ayé ikọ̀ tẹ́lọ́rùn bíi ti Síkírù yìí ọwọ́ wọn bá tó oníjẹ́kọ́ tí ọlọ́run kò sẹ́nìkan tó ní tó tó láyé yìí ṣùgbọ́n wọn bá tó oníyẹn jẹ́kọ́ tẹ́ ọlọ́run láti ara kéékèèké yẹn ní ńlá ó ti dé tó bá mórí tọ́lọ̀ ń ṣe fún ẹ ẹ rí i pé léyìí ọmọ òní ló ń fi tàdílé àwọn ló fi lọ tẹ̀lé àfáà Tọ́líà ẹ wà níyẹn sí báyìí kọ̀dẹ̀mọ̀ pé gbogbo first note yìí wà lọ́wọ́ àwọn èèyàn òun kàn lérò pé kàn pé òun kàn bóun sọ̀rọ̀ lásán ni ẹwà rí yẹn sí báyìí ń sọ òtítọ́ ọ̀rọ̀ tí ń sọ tí ó jó òdodo still ó tún tẹ̀lé ẹni tí ò yẹ kí ó tẹ̀lé ẹjá tẹ̀síwájú ká tún máa gbọ́ lọ. lóòótọ́ ò ní ronú gba àwọn èèyàn sanwó fáwọn èèyàn fún bọ́ ronú gba àwọn alábàárọ̀nù fún bọ́ ronú nígbà àwọn tó ń crucify yìí nísìnyí wọ́n ń kún iṣẹ́ ìránṣẹ́ bọ̀dá rẹ lọ́wọ́ ni. mo dẹ̀ gbọ́ lẹ́nu Imam Habib tó sọ pé táwọn bá wà stranded tí ò sí kọ́bọ̀ lọ́wọ́ àwọn táwọn dẹ̀ lóbi káwọn ń lọ gbogbo yín yìí kẹ́yìn kí kò sí wọn ò pè yín sọ́dọ̀ yìí ẹ̀yin múwámúwá nílẹ̀kùn yín máa ń dùn tó bá ti lọ sóde bẹ́ẹ̀ ṣe exhaust wọn lẹ́ẹ̀mọ́ wá gbogbo tó bá kọ́bọ̀ lóde gbogbo ẹ̀ wọ́n gbọ́dọ̀ kó fún yín. But àwọn tẹ́ ẹ ní wọ́n ń tẹ̀lé wọn yìí Imam Habib ń sọ wọ́n dẹ̀ ń búra lórúkọ Ọlọ́run wípé púpọ̀ ìgbà ló lé pé àpò wọn ni wọ́n ti mú tí wọ́n dàgbò símọ́tò ojú ò gbọ́dọ̀ tì mọ́ ojú ò gbọ́dọ̀ tì wá. Do you think bọ̀dá yín Sheikh Habibullah ẹ ò wọ́n owó kan ni? wọ́n yìí tẹ́ ẹ ṣe wá ẹ ní mo tún tiẹ̀ níjọ ọmọlúwàbí ẹ ní ìdí èèyàn ò sí lára yín. All you are there were about money, worldly things. Tẹ́ bá ti ń pa owó lóde lẹ́ẹ̀mẹ́ fojú ka yìí tẹ́ ẹ ti pa. Tí wọ́n ṣe sùnmọ́ náà bí ká ìwọ yìí náà ló ti kó gbogbo owó nílẹ̀. Tí wọ́n bá lóye ẹgbẹ́ débi tẹ́ ti kawó tí wọ́n fi pínwó gbogbo owó tó bá nítumọ̀ nínú owó yẹn ó ti di gbogbo ẹ̀ kó lọ. Gbogbo tí mo sọ yìí Allahu shahid bí ò bá wá rí bẹ́ẹ̀ bọ́ọ̀ta gbéra ẹ sí pèpè nínú inú àwẹ̀ tá a wà yìí bí gbogbo allegation tí mo fi kàn yìí o kì í ṣe é. Ya subhanallah àwọn tó wá dúró ti bọ̀dá rẹ tí wọ́n ń kún wọn lọ́wọ́ àwọn ẹ̀yẹ ni wọ́n ń crucify nísìnyí wípé ṣé wọ́n máa wọlé ààrẹ lọ́wọ́ níbo náà ti máa nùrù gbóná ibo náà ti máa Bàṣírù wọlé ọlá ibo náà ti máa zúnù lẹ́yìn. kúrò àwọn Bàṣírù wọlé ọlá nùrù gbóná ta lòun Usman ti tẹ̀lé ta lòun ṣé lèmi ni mo kún wọn fábí bù wọ́n dẹ̀ tì mí dànù gbogbo yín dẹ̀ wò mí níra sọ yẹ kó rí bẹ́ẹ̀ ládùúgbò ìyá tí mo. ẹ ẹ gbé tó bá ti dé gbólóhùn yẹn mo máa ń rẹ́rìn.
ó fọ́ ni wọ́n dẹ̀ tì mí. ara àwọn tó dòǹdò wípé lèmọ́mọ̀ tọ́lẹ́à ọmọ inú ilé àwọn ni bàbá òun ló bí àbúrò òun ni iná ní ń sọ̀rọ̀ jáde yìí o òun ló ń sọ̀rọ̀ jáde yìí torí ọlọ́run yìí o tí fi hàn wípé ọlá mọ̀lẹ́bí wọn ò tẹ́wọn lọ́rùn àwọn tí oyè ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ tọ́ sí tí wọ́n gbà lọ́wọ́ wọn pẹ̀lú ọgbọ́n ó ní wọ́n ti ń jẹ́ ọ̀tẹ́ lọ ló fi á lọ sọ́dọ̀ àjèjì gẹ́gẹ́ bá ti ń gbà lẹ́jẹ́ lé ẹni tí a ní kì í sọmọ bíbí inú ilé wọn kì í sọmọ bíbí inú ìlú Ògbómọ̀ṣọ́ ọ wá ní ìmáàmù Àbíbù láì kó àwọn kan mọ́ra gbogbo àwọn tí ìmáàmù Àbíbù láì kó mọ́ra yìí Ògbómọ̀ṣọ́ ni wọ́n lọ́dẹ mọ̀ wọn látòkè délé ọmọ ìyá wọn ọmọ bàbá wọn mọ̀ dílé wọn ọmọ ìlú yẹn tí wọ́n jẹ́ ọ wá fà àwọn yẹn sílẹ̀ àwọn tí ọ̀wá mọ̀ rí rárá tó jájèjì tẹ́ ló wá gboyè bàbá wọn ìlú wọn wá tẹ̀lé lọ pé kò fi dá wọn tó jẹ́ mọ̀lẹ́bí lójú ẹgẹ́ta yẹn sìn ìlà fi ń sọ jáde fẹ̀yìntẹ̀ wà níta wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ ẹni tí ò gbé bẹ́ẹ̀ tẹ́ bá ń ṣèwádìí tẹ́ ń gbọ́ fídíò lóríṣiríṣi ẹ mọ̀ ráwọn àṣírí lóríṣiríṣi náà bí nǹkan ṣe ń lọ ẹ mọ̀ rí àwọn àṣírí ọmọ tún sí lọ́wọ́ àmọ́ tí ń jó títọ́ ẹ̀mọ́ tí ń jó dodo èèyàn ṣe gbẹ́jọ́ lọ kóòtù kan ní wọ́n tó dájọ́ mọ́ wọ́n tó ń ṣẹjọ́ síwájú wọ́n ń sún síwájú bẹ́jọ́ bá wá jẹ́ pé òótọ́ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lórí tí wọ́n ní ọmọ súnjọ́ síwájú bí wọ́n bá gbé ẹjọ́ lọ ní ẹjọ́ ṣebí ní oṣù náà lẹ́kùn ọ̀dà ìjọba mọ̀ pé òun ṣọ́ pé orí ààrẹ lòún wà òun lòún lóye lè mọ́mọ́ àgbà l'Ógbómọ̀ṣọ́ tó sì gbé ẹnìkan lọ ní ẹjọ́ ojú ẹsẹ̀ lẹ́kùn wọ́n sì dájọ́ yẹn kó gbọ́dọ̀ jó oṣù kan lọ tí wọ́n sọ pé wọn ò ní dájọ́ mọ́ bí ó sì mọ sún síwájú lọ títí láéláé nìyẹn sọ wá lè rí bẹ́ẹ̀ tí ò síjọba ń lù ẹ jẹ́ ká tẹ̀síwájú ká gbọ́n tó ń lọ ẹ rí i pé àfáà Síkírù láì ó ti fi níjọ́ ìtọ́ tí ń jó títọ́ tí ń jó dòdò hàn pé òun ti mọ̀ pé ọmọ inú ilé ẹbí ayélujára lòun ṣùgbọ́n àwọn tó jẹ́ mọ̀lẹ́bí òun ò sí òun dáadáa lòun fi lọ tò sẹ́yìn yìí mọ́mọ́ yìí náà tàtọ́lé àtúntàn ni pé kò lẹ́tọ̀ọ́ láti joyè yẹn ẹgbọ́n tó ń fẹ́ dára ẹ sọ. ládùúrú ìyà tí mo jẹ ẹ̀dà ẹ̀wà sórí iná ẹ̀wà ẹ̀dà sórí iná omi ò tí ì hó débi tẹ́wà ó jìnnà ẹ sì fẹ́ máa jẹ ẹ yàgbẹ́ gbòòrò náà ẹ tẹ̀ sí ṣe sùúrù kọ́bẹ̀ yìí ò jìnnà kaná ẹ̀dà àtàwórí iná ẹ fi omi sí ẹ fi iyọ̀sẹ̀ ṣe máa gé sí ẹ sì fẹ́ máa bú immediately bẹ́ẹ̀ náà pé kẹ́ ẹ fi máa serve ẹ ní gbádùn oúnjẹ náà ẹ ní ládùn ọbẹ̀ tó yẹ kẹ́ ẹ ládùn rẹ̀ kẹ́ ẹ fi jẹ oúnjẹ gidi ẹ ní ládùn rẹ̀ náà kí táwọn èèyàn kì í ronú báyìí ẹ bẹ sórí iná ẹ bomi sí ẹ fi iyọ̀ sí ẹ sì tún fẹ́ máa sáàfù iṣu yẹn náà pé kẹ́ ẹ fi gúnyán kò lè lẹ̀ náà bẹ́ẹ̀ bá jẹ́ ẹnu òògùn yìí ẹnu òògùn yìí náà èèyàn máa ń ṣe sùúrù ni. wọ́n dẹ̀ tì mí dànù gbogbo yín dẹ̀ wò mí níra sọ yẹ kó rí bẹ́ẹ̀ ládùúgbò ìyà tí mo jẹ. òun ló sọ̀rọ̀ yẹn gbọ́ o. sọ yẹ kó rí bẹ́ẹ̀ ntọ́fà tẹ́mi náà ṣe rí àti tẹ́mi náà ṣe rí àti. ẹ̀gbọ́n nìyẹn lọ́jọ́ kóun lọ tẹ̀lé lè mọ́mú tọ́lé á. ìyẹn ni wàláhì azim kò sábúrú mi kan mo ṣe dáadáa ni ìṣe dáadáa ni o wàláhì wọ́n pè mí privately ni. Aziz Zubair ẹ̀yin nìkan kọ́ lójú ń tì ojú ń tì èmi gan ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tí yẹn máa ń sọ níta èmi tí mò ń sọ̀rọ̀ yìí nísìnyí ọba náà ń jẹ nínú ìdílé wa láòyè orúmọ gẹ́gẹ́ ọba náà ń jẹ nínú ìdílé wa ìran àwọn baba tèmi ní fi máàmù jẹ l'Ógbómọ̀ṣọ́ ìránṣẹ́ àwọn baba tèmi ní máàmù jẹ nínú ìlú Ògbómọ̀ṣọ́ àwa yìí ò ní kó kankan tá a fẹ́ gbà lọ́wọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwọn ò tún máa ṣe fún wọn ni à ń ṣe fún wọn ni á tún máa ṣe ni ṣùgbọ́n èyí nísìnyí èyí fẹ́ jẹ nǹkan ni ẹ wá fi farabalẹ̀ jẹ́ ẹ fẹ́ jẹ́ wádùwádù wọ́n gbá ọ sẹ́yìn ọdún kèèló tí wọ́n announce bàbá ìmáàmù Habibu láyà sí ìmáàmù ní ọdún kèèló ni tí wọ́n announce wọn and every one of you all of you knows pé bàbá yìí ò rí anything kò rí anything ìwọ̀nba tọ́lọ́run tún mú wá fún un náà ó prefer kó òun ó má jẹ kankan kí gbogbo yín ó jẹ ó tẹ́ ẹ lọ́rùn ó yọ nínú ó dẹ̀ ń
sọ fún yín nígbà tẹ́ ń fa allegation kan lọ́dọ̀ bàbá wa aláàrùn jẹ́ pé ẹni ṣe máa ń ṣe ní tí wọ́n bá pa owó ní yóò sọ pé ìwọ lágbájá ṣe bí mo fún ọ níye báyìí ìwọ tàbí ṣe bí mo fún ọ níye báyìí lágbájá ti bá a fi iye báyìí ránṣẹ́ sí gbogbo iye owó tá ń padì nígbà tá a pín bàbá èlò ló kù ẹ̀yin náà wá ní ìgbà tẹ́yìn ló sọ kankan béèrè ẹ̀ kàn ń jà ní. púpọ̀ gba owó àpò ààrẹ ìní yóò tún fi ṣẹ́tù ìbùkọ́ lọ́wọ́ tó ń bá kódà kọ́kàn ṣe fátíà lásán tí wọ́n wá dá owó òkò náà pé ó yẹ dáwọ́ kan fún bàbá ìmáàmù o kí wọ́n dá 15,000 fún wọn yàtọ̀ sí pé wọ́n da epo lọ síbẹ̀ wọ́n padà sílé 15,000 yẹn wọ́n á ná ẹ̀ tán fún gbogbo yín wọ́n á tún fowó àpò ara wọn kún ń sìn yín ni wọ́n á sọ pé ìwọ jìyà ìyà wọ́n mọ tí ń jẹ́yà. nígbà tí lọ́ba níkà tó sọ gbogbo ìrìn àjò nítorí bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ tó sọ gbogbo ìrìn àjò mi kí ni kẹ́ ẹ ṣe lé lórí. ọmọ tó wà ní Ìbàdàn tó pẹ́lẹ́ lórí ilé yẹn nígbà tó sọ gbogbo ẹ̀ gbogbo àwọn allegation tó fi kà mí yẹn ti torí tó lọ́ àyè ẹ búra pẹ̀lú orúkọ náà pé bó ṣe rí lọ sọ yẹn. láti tó ti wà pẹ̀lú Yínúsàmà ẹ gbé fídíò méjì jáde tí wọ́n gbé jáde tí a fi bú mi tí a fi bá mi lóko ọjọ́ báyẹn kí ló dé àbá ẹjẹ́ á máa tọrọ àforíjì òun ẹ sì já máa ṣèwádìí ọ̀rọ̀ ká tó máa gbé jáde. ẹ ń tẹ̀lé trend bó ṣe ń lọ. inshallah bukati náà màá ṣẹ́ẹ̀dì àwọn ọ̀rọ̀ lọ́ba níkà àti olóríire yẹn màá ṣẹ́ẹ̀dì àwọn méjèèjì sí i kẹgbẹ́ bí a ṣe yàgẹ́yàgà ní ẹgbẹ́ bí a ṣe bà mí ló kọjá àwọn aláàfin lókun lọ́rùn tí ò ní sunmí kólé tó ṣẹlẹ̀ nìyẹn o wà láì súnmọ́ bí láì ẹ̀sí láìláìlá wà mo búra pẹ̀lú orúkọ náà wà á rí wọn kẹ́kẹ́kẹ́ lèmi tí máa jókòó ní jìbì láti gbọ́ tẹnu wọn láti mọ kíni tó ṣẹlẹ̀ ìdúró ni wọ́n tó ṣe múra sí. àmọ́ everybody ní tó bá understand mi kó àtẹ̀bá rí nínú mọ́tò wọn àbí lórí machine wọn tá a bá jọ lọ sóde ẹ fi nílẹ̀ fọ́lọ̀ náà wàláì àzẹ́m àmọ́ tọ̀ ọlọ́run lọ́ba. ẹ gbọ́ àlàyé tí àfàsìkò láì sọ yẹn o ó ní igun àwọn lèmọ́mù tọ́lẹ́à ibi ẹ máa ń jókòó sí ní GB àdúgbò kan kó bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ó ní òun kàn máa ń jókòó sáàrin wọn ni láti lọ́ọ́ máa gbọ́ ohun tí wọ́n ń sọ igun àwọn tó gba oyè lèmọ́mù àgbà ìṣàn fún ìdílé wọn igun àwọn tó gbà ó lóun á máa lọ jókòó tí ẹbẹ̀ lòún mú láàyò láti máa lọ bá wọn ṣe fàájì láti lọ mọ ọmọ tí ń lọ ó tẹ́ wọ́n wá rò lórí masínì wọn kàn máa sọ̀rọ̀ tàbárò nínú mọ́tò wọn kàn máa sọ̀rọ̀ kájẹ́ kó wọn máa bá wọn lọ òun lòún mọ tóun ṣe tó yé òun ipò òun skáàmù wọn ni òun ò rí igun lé mọ̀lẹ́bí tiẹ̀ jókòó sí mọ́ ọ̀rọ̀ àmọ̀lẹ́bí tiẹ̀ tẹ̀lé mọ́ torí jíjẹ torí mímu kọ́lọ́mọ́ fìbí pa kọ́lọ́mọ́ fìbí pa wá mọ́ fowó jẹ wá yà láfi sọ pé kí ẹ̀dọ́ wá sẹ́kúnṣẹ́ òbí sẹ́kọ̀ bá tó kíyàn sí méjì kó sí mẹ́ta lọ́wọ́ obìnrin sí o ẹni bàbá wa Gandhi sì fi ń ṣe ẹ̀mpáwámẹ́ǹtì ipá àwọn fẹ́ kébi ọ̀tánlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ àfẹ́ kí ìyẹ̀ ọ̀tánlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ẹgbẹ́ bàbá ń gbìyànjú bọ́ tí àáfàá Síkírù láìyẹ́ rí i pé ojú kòkòrò ní bóun já àìnítẹ́lọ́rùn àìfẹ́ràn mọ̀lẹ́bí rẹ̀ àìdúró ti mọ̀lẹ́bí kéyìn ojú ń do pé òun ọ̀fọ̀gbọ́n ta mọ̀lẹ́bí rẹ̀ síta ni tó yìí sí ta bọ̀tọ̀ Ọlọ́run lè jẹ́ kún orí rà torí pé àwọn tó sì dúró gbangba wípé àwọn sì wà lórí ẹ̀ ni ẹ̀rì pọ́ ilé ìmọ̀ tí ń jò ti tọ́jú mọ́ tí ń jò dodo ọmọ pé àwọn làwọn ní oyè lèmọ́mú àgbà ní Ògbómọ̀ṣọ́ bọ̀tọ̀ àwọn tó gbà lọ́wọ́ àwọn eléyìí tó lọ darapọ̀ mọ́ torí pé kóun ò fi lè ṣe tí ó dùn àwọn mọ̀lẹ́bí tí ó bà wọn ló jẹ́ pátápátá tí ìsọmọdé bá tí ó kì í ṣe ọmọdé rárá kẹ gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ kí àgbàlagbọ́ máa sọ bí ṣe ń sọ̀rọ̀ yìí ẹjá tẹ̀síwájú. ṣe é gbọ́ Yorùbá máa ń ní ntẹ́ Yorùbá lè jẹ ẹ̀yìn òfin irun mú èmi ń wò ó lè má jẹ́ àníyàn rẹ̀ ní kò ń fẹ́ darapọ̀ mọ́ wọn àníyàn bóyá mo sọ ní o allegedly ó lè jẹ́ pé àníyàn rẹ̀ kọ́ ni pé mo fẹ́ darapọ̀ mọ́ wọn jẹ́ máa jókòó gbọ́rọ̀ wọn nígbà wọn wá ń fowó tọ́ lẹ́nu wò bí wọ́n ti fowó rà á nìyẹn
gbọ́n tí kí ló kọ ẹ̀ Kùránù sọ ni Kùránù ní Kùránù ní ibi tí wọ́n bá ti ń bú ànábì ibi tí wọ́n bá ti ń bú Ọlọ́run ẹ má jókòó síbẹ̀ o tí wọ́n bá ti bẹ̀rẹ̀ tí wọ́n bá ti dálẹ̀ tó ń bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ Ọlọ́run bí ò ti da tó ń sọ̀rọ̀ ànábì ò ti da kí tiẹ̀ ní kó ṣe kí ni o dìde kúrò láàrin wọn fódà torí orí ibú tí ń bọ̀ wá ṣẹlẹ̀ sí wọn tó bá bá ọ níjókòó wọn ẹ̀jọ̀ sí papọ̀ ni. ìjókòó ti àwọn olórí ibú ló so òun náà lórí ibú báyìí lẹ́sìn ìmọ̀ máa ń jókòó tì wọ́n àjọ máa ń lọ sóde àjọ máa ń ṣe gbá wọn wá fi worldly things owó èlò náà ni wọ́n fún ọ dì sí ìyáálé rẹ òye padà náà lóòótọ́ òde máa ń gúnlé ní máa ń ṣe nǹkan káàkiri bí tọ́jà láti fọ́ tán báyìí tó ti gbó ó lè máa gùn èmi ò rí pálí rẹ nítumọ̀ wọ́n lè promise ẹni wọ́n lè promise ẹni hajj kò sọ ayé rẹ dìrí kò sọ ọ́ di tó nítumọ̀ wàláì kò sọ ọ́ di ẹ wá gbé ogún ìdílé yín ogún ìbí yín ẹ wá gbé ẹ sì lọ gbé ta fún aráàta wípé ó tẹ̀wọ́ lọ́rùn ju kó wà ń ta ju kó wà lọ ìrètí ẹ gbọ́ lónìí yìí dédé ibi tí màá ti dá dúró nì mo fẹ́ kẹ́ ẹ wò ó ṣé ẹ ti rí ó pọ̀ o bọ̀tí ibi tí mo pílẹ̀ lórí ni ibẹ̀ ni màá ti dá dúró ṣé ẹ ti rí wàláhì ó pọ̀ òun ni màá dá dúró ń bí di ọjọ́ tó bá lóun fẹ́ bí kọ́ńkìrì kan ọ̀rọ̀ ẹ̀ náà ni màá tún fi wá sọ pé n tó ní òye bẹ́ẹ̀ yìí sọ tún ti gbọ́ ẹnu rẹ ló fi sọ ẹni bọ́dọ̀ lè gbẹ́ mọ́lẹ́ olórí tó fi sọ so irú ẹni bẹ́ẹ̀ sọ wá lè sọ̀rọ̀ fún yàn kéèyàn ó gbàgbọ́ ẹni tó dé ẹlẹ́nu méjì kíní ìbáyìí ló ṣe rí o kíní ìbáyìí náà ló tún ṣe rí o kí méjèèjì wá papọ̀ séyìn ó gbàgbọ́ èyàn aládìs ẹ̀yàn onímọ̀sọ́láhùn dàdìs nínú ẹ̀yin onímọ̀ ọ̀dọ́ wọn náà èmi dẹ̀ mọ̀ wípé àwọn náà wọ́n mọ̀ ọ́ gbogbo yín tẹ́ lọ yẹ wàláhì wọ́n mọ̀ yín àyà gbọ́n ògúngbè gbọ́n ni wọ́n fọ̀rọ̀ yín sí àyà ń tiro ògúngbè náà ń bẹ̀rẹ̀ àyà ń bẹ̀rẹ̀ ògúngbè ń tiro wọ́n mọ̀ pé n tó lè mú ẹ̀yin tẹ́ ẹ fi sórí ibú tẹ́ ẹ fi dá odidi ìdílé yín tẹ́ ẹ fi dá wọn mọ̀ ẹ̀yà yín tẹ́ ẹ fi dá wọn mọ̀ bàbá yín àwọn tẹ́ ẹ jọgbó ìsẹ̀mí ayé láti kékeré táwọn bàbá yín ṣe yín lóore táwọn bàbá tí wọn náà ṣe táwọn bàbá tí yín náà ṣe àwọn náà lóore táwọn bàbá ẹnìkọ̀ọ̀kan yín jọ ṣera wọn lóore tí wọ́n jọ dẹpọ̀ tí wọ́n jọ mú pọ̀ tọ́mọ ẹ̀gbọ́n gbọ́dọ̀ àbúrò tọ́mọ àbúrò gbọ́dọ̀ ẹ̀gbọ́n n tó lè mú yín tẹ́ ẹ fi wá lè kọ̀yìn sí wọn tẹ́ ẹ dà wọ́n kò sí n tẹ́ ẹ lè ṣe fáwọn ṣé tuntun owó táwọn ọmọ fún yín 2,000 3,000 ọlọ́run ò ní fi wá wọn ìjọ 10,000 bá yọ ìjọ sẹ̀mọ́ 2.5 kg 5 kg 10 kg bá yọ àwọn òfin yín. mo fẹ́ káyà rẹ̀ yẹn kó yé wa dáadáa Síkírùláì yìí pẹ̀lú àwọn kan tó darapọ̀ mọ́ àfa Tọ́líà tí wọ́n ń kún wípé mọ̀lẹ́bí àwọn ni mọ̀lẹ́bí àwọn nítorí owó tí wọ́n rí lọ́dọ̀ rẹ̀ wípé Lèmọ́mù Tọ́líà gangan àtàwọn mọ̀lẹ́bí àwọn tó jẹ́ èèyàn rẹ̀ tí wọ́n jọ jẹ́jìnlẹ̀ pampam àwọn náà mọ̀ bẹ̀rù àwọn ìdílé ayé láti ń bẹ lọ́dọ̀ wọn torí wọ́n mọ̀ wípé àwọn tó dájú kóí tí wọ́n fi da mọ̀lẹ́bí wọn ẹ̀gbọ́n tí mò ń sọ yẹn àwọn tí wọ́n pinjú pátápátá tí wọ́n fi ta mọ̀lẹ́bí wọn tí wọ́n gbá mọ̀lẹ́bí wọn dànù pé àwọn ọmọ wọn rí nítorí owó tẹ́yìn lọ́dọ̀ òun àwọn tí wọ́n láwọn ọmọ àwọn mọ̀lẹ́bí mọ́ àwọn ọ̀dá mọ̀lẹ́bí mọ́ oyè tó tọ́ sí mọ̀lẹ́bí àwọn nítorí tí wọ́n rí lọ́dọ̀ òun tí wọ́n ní kò tọ́ sí mọ̀lẹ́bí àwọn òun lọ́tọ́ sí pé ṣé Lèmọ́mù Tọ́líà náà wá gọ̀ ní àtàwọn èèyàn rẹ̀ àwa jẹ́ pé ikú ń dẹ dẹ̀dẹ̀ ń dẹkú àwọn ní ẹ̀rù ọmọ bà wọ́n wípé àwọn tó wà lọ́dọ̀ àwọn yìí at the same time ṣé wọ́n lè ṣe jàǹbá fáwọn kó tó padà sínú mọ̀lẹ́bí ṣé mọ̀lẹ́bí ọkọ̀ wọn ni ẹ dẹ̀ rí wípé àwọn mọ̀lẹ́bí ń pariwo táìmù kan wípé àáfàá Isiaku àbíṣáká wọn ń pè ní pé mọ̀lẹ́bí àwọn ni òríjínà ni ojúlówó ọmọ ọkọ bíbí ilé ayé lára ni ẹni tó pè mọ́gàjí bí bàbá wọn arúgbó wà tí ẹni tó pè mọ́gàjí ẹ̀ wá jù mí lọ gun tiẹ̀ yìí sóun ló wá bí àwọn bàbá arúgbó yẹn sóun lẹ́gbọ́n àwọn bàbá arúgbó sóun ni brọ́dà àwọn grandpa àwọn bàbá arúgbó yẹn
so lèmọ́mù náà ṣe làákàyè ọgbọ́n kìí sòmùgọ̀ ọmọ pa àwọn tó pinjú àwọn tó dájú àwọn tí wọn ka mọ̀lẹ́bí wọn kún àwọn tí wọ́n ṣetán láti fi gún mọ̀lẹ́bí wọn lójú àwọn tó ṣetán tí wọ́n mú ní dání tí wọ́n kìbọ̀ mọ̀lẹ́bí lójú kí ni wọn ò lè dáwọ́ pẹ̀lú òun gangan díàfọ̀ inú lóko ẹyẹ gbé kìí ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣírí tọ́líà ìní wọn mọ̀ kìí ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣírí o ọ̀pọ̀lọpọ̀ mítì ń bẹ tí wọ́n mọ̀ ṣe tí wọ́n ní jẹ́ kí gbogbo àtọ́ wájà mọ gunlé ayé lára yẹn tí wọ́n wá pẹ̀lú rẹ̀ tí wọ́n ní jẹ́ wọ́n mọ̀ yóò sì lókùn tó di àwọn náà wípé tí wọ́n bá fẹ́ gbé mú ọ̀nà tá gbà yọ sí wọn ni tí wọ́n bá fẹ́ ṣe jàmbá fún ọ̀nà tí wọ́n gbà yọ sí wọn ni tó gbẹ náà ló ti ní pílánì kalẹ̀ nítorí pé òun náà ṣe òmùgọ̀ ó sì mọ̀ dájúdájú sáká wọ́n ní òkun oníkùn onínú ọmọ mọ́nú tó á pẹ́ lòtítọ́ dájú sáká ní ojúlówó ọmọ bíbí ilé ayélujára ni kò yí tó bẹ́ẹ̀ yóò ti fi rẹ̀ hàn yóò ti gbé rẹ̀ síta látijọ́ ìgbé kínni bí ó dẹ̀ gbé rẹ̀ síta àwọn tó jẹ́gbọ́n bàbá rẹ̀ wá ti ní yọjú pé adìẹ kú dáadáa adìẹ kú kádẹ́yìn ẹ̀nu ni àwọn tó jẹ́ àbúrò bàbá rẹ̀ ló ti kéta àwọn ilé ìyá rẹ̀ tí wọ́n fi ìyá lèmọ́mù tọ́líà fún wọn lé ayélujára pé lóòótọ́ làwọn ló ti jáde sẹ́wàá pẹ́ mọ́ ni wọ́n ti gbé fọ́tò gbéyàwó wọn jáde ìgbà wọn kó lèmọ́mù tọ́líà gbogbo ẹ̀ ti ṣe inú ẹbí ayélujára gbogbo ẹ̀ wọ́n ti gbé jáde tó tí wọ́n fi ń jẹ́ pé kò sí ẹ̀rí kan tó dájú torí gbé jáde àwọn eléyìí tí wọ́n ń rà náà ní tí wọ́n lọ sábà torí ebi torí ìyà ẹni tó jẹ lèmọ́mù gan lèmọ́mù àgbà àfihàn wọn ní kètèpọ́n lówó lọ́wọ́ kètèpásìrí bò lọ títí ṣùgbọ́n àwọn gbà wípé gbogbo ìyà tí ó bá jẹ́ àwọn kó jẹ́ àwọn ogun bàbá àwọn ni àwọn ò gbọdọ̀ fílẹ̀ kọ́ lọ sáwọn yìí wọn á gọ̀ ni nínú ìyà yìí náà wọ́n sì jẹ́ èèyàn ẹ jẹ́ ká dì mọ́wọ́ sí ẹ̀dá tó bá dúró tọ́ lọ́hùn tó gbà fún ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sì gbà lórí ntọ́lọ́hún ṣe fún un pé kíní yìí kíní wa ni ogún mọ̀lẹ́bí wa ni bó lára tó ṣe wá gbà lọ ọlọ́run mọ̀nà tí ó fi jà fún wọn tó bá wá padà jà tán tó bá bọ́ sọ́wọ́ wọn ojú ò lẹ́fẹ́ kó máa fi wò yín wọn kúkú lè kọ̀ yín àná ti sọ fáwọn ò lè kọ̀ yín ojúlówó ọmọ ọkọ bíbí ilé ayé lára nìyí ìgbòdò àwọn rí dà yín sí àwọn ò rí bí kankan dà yín sí ṣùgbọ́n ẹ ṣe ń tààmù tí ó yẹ yín ẹjọ́ fọwọ́sowọ́pọ̀ tó á pé lóòótọ́ lè mọ́mú tọ́lé òkè sára yín ẹ gbájọ sójú kan ẹ gbà sẹ́gbẹ̀ẹ́ one time kí ló dé ẹ rí i pé fídíò yìí gan bá ń pè voice note yìí kódà ọlágbára o mẹ́wàá ń ṣẹlẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ tí òun àmọ́ ti ń lọ lórí awuyewuye ẹ wo àwọn àṣírí tí wọ́n ń tú jáde ẹ wo àṣírí ńlá tó ń jáde wọ́n dẹ̀ lọ́pọ̀ ń bẹ̀ ìníyàn fi hàn wáyé ẹ̀yìn orí wọ́n lọ́pọ̀ ń bẹ̀rẹ̀ pé tá a mọ̀ mú wá fún yín ẹ jẹ́ ká subscribe sórí channel yìí ẹ subscribe ẹ jẹ́ ká tẹ notification button tí bá ti ń jáde kó máa bọ́ sọ́wọ́ wa. oúnjẹ lẹ fẹ́ jẹ àwọn ọ̀bọ yín pa ẹ̀ sì ní nítumọ̀ láyé àwọn ọmọ yín ò ní nítumọ̀ àwọn náà ń dẹ yín ni ẹ̀yin ò fún àwọn tó bá fẹ́ sọ̀rọ̀ àṣírí wọn máa ń wo wọ́n wò lẹ̀ báyìí ibi tẹ́ bá ti jókòó wọn sọ̀rọ̀ tó nítumọ̀ mẹ́ ẹ̀ ṣàkíyèsí rẹ̀ ẹ̀ ṣàkíyèsí pé tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọ́n máa ń wo lẹ̀ fún yín àwọn ọ̀rọ̀ tó nítumọ̀ tẹ́ ẹ máa ń gbọ́ kàpé ìgbọ́ báyìí tẹ́ sọ́kà ìgbọ́ sí i kí ló fà tí wọ́n fi pè yín sí wọ́n mọ̀ pé at any time lẹ́tún lè yí bìrì jẹ́ ìṣọ́ pétọ̀ afẹ́sẹ̀ tàwọn ará ilé wa padà àfi tẹ̀yìn ará àkámọ́ o n tó lè mú yín dà àwọn ará ilé kò sẹ́ni tẹ́ ẹ̀ lè dà n tó lè mú yín dà ọlọ́run tó dá yín ìtura ń fọ ọlọ́run tó oyin fi ọlọ́run yín fi sàárè rẹ̀ búra lánàá òun búra pẹ̀lú sàárè òun tó o bá ní Yúnúsà ọmọ ilé yín ni ó ẹ̀ sì júwe bàbá rẹ̀ tí ò mọ bàbá rẹ̀ ni ṣé wò ó mọ bàbá Bíbù ẹ má bínú o gbogbo ẹni tí mo ń pè lórúkọ ẹ má bínú o àti kíní àti kejì ṣó o mọ bàbá Yúnúsà ṣó o mọ bàbá Habibu ṣó o mọ ẹ̀gbọ́n bàbá Yúnúsà ṣó o mọ ẹ̀gbọ́n bàbá Habibu ṣó o mọ àbúrò bàbá Yúnúsà ṣó o mọ àbúrò bàbá Habibu ṣó o mọ ẹ̀dẹ̀ tí bàbá Yúnúsà kángun sí ṣó o mọ ẹ̀dẹ̀ tí bàbá Habibu kángun sí. òun pe rẹ nígbà tó fẹ́ sọ́kọ rẹ oní Mahmood ayílá ó pe Mahmood mọ́ rẹ ó sì pe Mahmood yẹn má bíbù náà ǹjẹ́ o lè pè mẹ́ni tó wà lẹ́yìn rẹ̀ ìtẹ́kìlọ́ha bẹ̀rù ọlọ́run páyà àtúbọ̀tán rẹ páyà ọjọ́ kẹyìn rẹ yawma la yanfa'u al-malu wala al-banun. ẹgbọ́n tí wọ́n ń tà láti fàyọ gidi ẹ jẹ́ ká gbára yẹn dáadáa o
orúkọ kan wà ní orúkọ ẹbí Ayílára yẹn tí ń jẹ́ Mahmood. Wọ́n lẹ́ni tó sẹnu lé yẹn gangan kalẹ̀ ní jẹ́ Mahmood. Ọkọ jẹ́ pé ògbóǹtarìgì inú lé yẹn gangan orúkọ ẹni jẹ́ Mahmood yẹn. Wọ́n wá ní tí àáfàá Zikirulahi bá pera rẹ̀ yóò pe Mahmood mọ́ orúkọ rẹ̀. Ẹni tó sẹlé yẹn kalẹ̀ abẹ́ tó gbóǹtarìgì inú fámìlì yẹn tí gbogbo fámìlì dámọ̀ tí ẹ gbà fún. Wọ́n ti bá fẹ́ pe orúkọ bàbá wa Imam Habibulahi Amúdàlá Tìjàní Ayílára wọ́n fi Mahmood kún. Pé kí ló dé tí bá ń pe orúkọ Tọ́líà Lèmọ́mù Ọ̀jágbó kí bá ń pe orúkọ rẹ̀ kí ló dé tí ò lè fi Mahmood kún tiẹ̀ kó fi hàn wípé ojúlówó ọmọ ọkọ ni. Wọ́n lọ́mọgun tí Ayílára belong sí bọ́ọ̀rọ̀ ń pè Tọ́líà tó belong sí ọmọgun tí àwọn belong sí. Kí ló dé tí ò lè sòtítọ́ kí ló dé tí kò lè sọ òdodo torí tí ó jẹ torí tí ó mu. Èlò wọn á fún látijọ́ iná ìtẹ́ntọ́ ní pé àwọn ọ̀rá pẹ̀rẹ̀ pé àpẹẹrẹ gidi kan àlá rẹ̀ kó tiẹ̀ wá hàn lára ẹ̀ náà kún ọkọ̀ nílá ńlá fún kún ra mọ́tò fún lóríṣiríṣi kún ra lọ múra lọ ájì lọ Mẹ́kà lọ gbogbo ẹ̀. Ṣé ó tó kó dúró ti mọ̀lẹ́bí rẹ̀? Ṣé torí àwọn nǹkan yẹn lòun fi á ta mọ̀lẹ́bí tiẹ̀? Ṣé nítorí àwọn nǹkan yẹn lòun fi rẹ́dì láti run mọ̀lẹ́bí tiẹ̀? Níṣẹ́ tí Tọ́líà bá wá joyè yìí lọ fáá tó dàgbà lọ fáá tó tírun funfun jáde lórí tírun jáde gbogbo ara rẹ̀ tó wá dàgbà tó rebi tágbà rẹ̀ sí àbúrò Tọ́líà àwọn tó gbé wá ní abẹ́gbọ̀n rẹ̀. Ìní àwọn mọ̀lẹ́bí fi ń yé wọn wípé wọ́n ronú ọjọ́ iwájú fa àwọn eléyìí wá ronú ọjọ́ iwájú ní táwọn ó jẹ lójú ẹsẹ̀ ní tí wọ́n ó mú àwọn tí ń tẹ̀lé Tọ́líà yẹn làwọn ń wò kò sí tó fẹ́ kàn pẹ̀lú ọjọ́ ọ̀la. Àwọn bàbá wọn dẹ̀ ṣe dáa ó ní tí wọ́n ṣe fún lù ú kó tó di pé wọ́n foyè ìmáàmù àgbà ta ilé Ayílára lọ́rẹ. Wọ́n lẹ́yìn tọ́kọ jẹ́ lákọ̀ọ́kọ́ gan ìjọdún méjì àbọ̀dún kàbọ̀kẹ́ ló lò ń bẹ̀ ni pé kò gbádùn rẹ̀ gan. Ẹlẹ́ẹ̀kejì tó kàn wọ́n lélẹ́yìn lẹ́yìn 100 ọdún tó ti kàn wọ́n lẹ́yìn 100 ọdún tó ti kàn wọ́n lẹ́yìn 100 ọdún 50 plus 50 100 lẹ́yìn 100 years tí mọ̀lẹ́bí wọn ti ṣe láàsì èyí tó wá kàn wọ́n yìí ìníyàn tà síta yìí làwọn sì dúró tí yìí pé ẹni wọ́n tà fún yìí ẹni tí wọ́n gbé wọbẹ̀ lágídí yìí wọn ò dúró ń dúró pé kí wọ́n rí yọ bó là ń báyé yìí lọ. Àwọn wá gbà pé kíyà máa jẹ mọ̀lẹ́bí tàwọn káràtà sì máa lo ògo inú ilé àwọn káwọn máa tọrọ kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ ó pé àwọn ju kí ara inú ilé kọ́ máa ṣe lọ òbí táyé lọ. ṣé àwọn ọ̀pọ̀ láwọn ọ̀bọ̀ kì í sọ́ba ká ọlọ́wọ́ ọ̀bọ̀ kì í sọ́ba ká ṣe bí igun lè mọ́mọ́ Tọ́líà báwọn náà wọ́n gbẹ́jọ́ lọ kóòtù kí wọ́n ní wọ́n dájọ́ ká òbí tí wọ́n dájọ́ sí pẹ̀lú ògo tọ́lọ́run ọba. Àwọn dẹ̀ mọ̀ pé gbogbo lálá tó lo òkè ni ọjọ́ kan náà ló máa wálẹ̀ ọjọ́ kan ló máa wálẹ̀ àfi sọ pé tẹ bá wo fọ́nrán tuntun ẹ tún máa padà sẹ́yìn láti wo àwọn tẹ̀yìn nítorí pé a ti sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sẹ́yìn. Wọ́n ní a ti ń bẹ̀bẹ̀ kí wọ́n kọ́bọ̀ dáríjà kọ́bọ̀ dáríjà sọ́ba ló gbẹ́jọ́ lọ kóòtù ni àlẹ́jẹ́ lè bá ṣe ń gbọ́ sọ́ba ló gbẹ́jọ́ lọ kóòtù sọ́ba ló lóun òkè so lóyè àfihàn wọn ọba kọ́ ló fòun jẹ sọ́ba ló lọ sọ̀yìn àbílẹ̀ mọ́mù ẹni tó gbẹ́jọ́ lọ kóòtù náà ni ó yọ kúrò ń bẹ́ẹ̀ ẹni tó gbẹ́jọ́ lọ kóòtù náà ni ẹni ẹ fọlọ́pàá múyàn síbẹ̀ ẹni ẹ fọlọ́pàá múlẹ̀ ẹ̀kọ́ mọ̀ bẹ̀bẹ̀ ẹni ẹ fọlọ́pàá múyàn yóò ṣètò àmọ̀ bẹ̀bẹ̀ ẹ ló gbẹ̀yàn lọ ilé ẹjọ́ yóò ṣètò àmọ̀ bẹ̀bẹ̀ ńlá fi ní ká subscribe àti notification button ká wọ àwọn fọ́nrán tí ń bẹ lẹ́yìn lọ ká máa fi compare àtiwájú yọmọ tọ́ wa sọ́nà awuyewuye lórí ilé mọ́mọ́ àgbàlú button subscribe sórí channel ẹ̀ mọ̀ra àmọ̀ máa wà sírí wá fún yín bí bá ṣe ń lọ a ní fìkan pè ká sì ní sòjóró a dẹ̀ ní gbè lẹ́yìn anybody bí bá ṣe ń wá gẹ́lẹ́ láwọn gbé wá sí sílẹ̀ fún yín bẹ́ẹ̀ ni. ìjọ tí owó yawma yanfa'u mal ìjọ tí owó dúkìá wala banuna àti ọmọ kéèyàn bí ìjọ tí ò ní ṣàǹfààní fún yàn illa man ata Allaha bi qalbin salim àfẹn tó bá fi inú mímọ́ ọkàn mímọ́ tó fi ṣe kíni tó fi wá síwájú Ọlọ́run nìkan lẹni tí ó jèrè ó sì páyà ọjọ́ náà kò bẹ̀rù ọjọ́ náà. Eléyìí tí mo mú wá yìí is just like maybe one isha because ó tún pọ̀ àṣírí yẹn pọ̀ gan ó pọ̀ gan à ń fi kalẹ̀ dé irú àwọn àsìkò báyìí ni àbí Ọlọ́run kó ṣàtúnṣe ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run ọba yìí oníkálukú wa jẹ́ la ilaha illallah ọlá Muhammadu rasulullah Ọlọ́run má jà ogun lógun má sọ̀rọ̀ má jà rọ́tẹ̀rù bàbá wọ́n bá
nínú ìlú Ògbómọ̀ṣọ́ aláyélúwà His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọládùnní Ọláoyè Òròmọgẹ́gẹ́ the third Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land. Ọlọ́run má fi ìgbà tí àgbàdá bàbá náà láàmú àpèrè tó ń jókòó sí. Ọlọ́run má fi bí wọn láàmú, má fi dà wọn láàmú. Wala la ilaha illallah wala Muhammadu Rasulullah. Gbogbo àwọn bá ń gbọ́ láwọn nínú ààfin Ọlọ́run kò dúró sí ẹnì kọ̀ọ̀kan wọn. Gbogbo àwọn mùsùlùmí tá ń gbàwẹ̀ lẹ́ẹ̀kan ṣáàkiri àwọn wípé a kò ń gbẹ ẹ̀mí wa yóò yọrí ẹ̀ pẹ̀lú ayọ̀ á fi dùnnú á fi ṣe ọdún. Wala la hawla wala quwwata illa bika ya arhamar rahimin. Aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. ẹ rí wípé agbádùn fídíò yìí gan n ti ń jẹ́ òtítọ́ n ti ń jẹ́ òdodo ń farahàn gedegbe n ti ń jẹ́ òtítọ́ n ti ń jẹ́ òdodo ó ń farahàn láì ṣe pé wọ́n ń wá alágídí. òtítọ́ ń jáde pẹ̀lú ẹ̀rọ, òdodo ń jáde pẹ̀lú ẹ̀rọ tí wàá fi hàn wípé dájú sáká àwọn tó jójú lówó ń fojú hàn, àwọn tó jẹ́ àdàmọ̀dì ń fojú hàn, àwọn tó lẹ́tọ̀ọ́ sí láti joyè ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ fojú hàn, àwọn tó gbà lágídí tí ò lẹ́tọ̀ọ́ sí ń fojú hàn, àwọn tó jójú lówó ọmọ ọkọ tí a dúró dò wípé àwọn fẹ́ ta mọ̀lẹ́bí ní ń fojú hàn, àwọn tó dẹ̀ dúró dò wípé gbogbo tè òkìjà yìí ó pọ̀ tó kí wàá lọ pọ̀ tó, àwọn sì wà pẹ̀lú mọ́bọ́lọ́ ń dúró pẹ̀lú oyè tí Ọlọ́run ṣe fún bàbá àwọn. àwọn lè máa jèrè bẹ́ẹ̀, àwọn lè máa rere bẹ́ẹ̀, bọ̀tà àwọn mọ̀ pé èrè táwọn rí ìgẹ̀ èrè ni, nítorí pé kéèyàn ó dúró ti ogún bàbá rẹ̀ èrè ńláńlá ni. bẹ́ẹ̀ ni èrè ńláńlá ni. nígbà táwọn arò kan bẹ́ẹ̀ ni òun gbàgbọ́ padà change sí rere la fi ń sọ wípé ìkànjú òsè labẹ̀ gbígbóná, ìkànjú òsè labẹ̀ gbígbóná o, ìkànjú òsè labẹ̀ gbígbóná àfọpọlọpọ sùúrù. bẹ́ẹ̀ ni ìkànjú labẹ̀ gbóná o. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó níyànjú láìpẹ́ láì jìnnà, láìpẹ́ láì jìnnà pẹ̀lú títóbi tọlọ́run ọba. òtítọ́ òdodo yóò fojú hàn láìpẹ́ láì jìnnà. ẹ jẹ́ ká máa retí fídíò mi. ẹ̀ńtà tí mo fọ́nà wá bọ̀ tipẹ́tipẹ́ tí ẹ ò mọ bẹ́ẹ̀ sì subscribe tàbí tẹ̀ sí subscribe. ẹ̀yin olórí alábàákẹ́tẹ̀ tí ń wò bọ̀ tipẹ́ àtẹ̀yin olórí alábàákẹ́tẹ̀ pé gbà àkọ́kọ́ ni láti rí fọ́nà wa. ìsàlẹ̀ fídíò yìí lọ́wọ́ tó ẹ jẹ́ ká wù sàlẹ̀ pátápátá rí tẹ́kọ̀ subscribe ẹ jẹ́ ká fi ka tẹ̀ lórí. yóò padà yóò di subscribe yóò gbèdí sẹ́yìn lọ́gbà àgùsẹ́gbẹ̀ ẹ jẹ́ ká fọwọ́ tẹ aago yẹn. aago yóò padà yóò di aago mẹ́ta yóò tó wá látòkè wá sálẹ̀ ẹ tẹ́tòkè ẹ pátápátá. ẹ ti subscribe ẹ ti tẹ notification button nìyẹn torí wípé ẹ lórí ọ̀fẹ́ láti padà sẹ́yìn láti lọ wọ àwọn fẹ́rẹ́tà tí ń ṣe bọ́ọ̀lù látẹ̀yìn bẹ́ẹ̀ bá ṣe ń wo tẹ̀yìn sí ni tí wájú ọmọ yé yín. ẹ dẹ̀ ti lórí ọ̀fẹ́ láti máa gbà láti bí fídíò bá ti ń jáde fẹ̀lifẹ̀li táwọn èèyàn kọ́mẹ̀tì ẹ̀ reply to comment tá wà lórí live tá à ń gbé ṣọ́ọ̀tì jáde ẹ̀ lákọ́kọ́ tí ọ̀kọ̀ọ̀kọ́ máa rí ó yá ẹ jẹ́ ká subscribe ilé wọ̀dà kò ní bàjẹ́ jíjẹ mi wà kò ní ra ẹ jẹ́ ká tún máa retí òmíì akínyìn o ayọ̀ àtàláfíà lómi ò tún bá wa àmín.